ìtàn mi ò láì wọ pátá wá àtàrí àjànà kó yàrí mọ́ mi lọ́wọ́ a kì í ṣe ẹrù akátá mo ti gòkè mo ti sọ yé ojú mi tó dá ni mo rí pé ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo kù lé abẹ́ ọ̀rẹ́ rẹ̀ ni mo fi sí ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo kà sí ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo fi ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo kù lé. Ṣe burú ojú mi sọ mi mo rí mú e mo ṣẹ́gun ọkùn mo ṣẹ́ ti bàdí mi ò ṣẹ́gun ogun ó farun ẹ̀kọ́ mi bí mo ti ń dàgẹ́rẹ́ sí ní fáwọ̀ lédè ni mo ṣe rí pé ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo dà sí abẹ́ ọ̀rẹ́ rẹ̀ ni mo lọ sí ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo kù lé ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo fi á ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo kọ sí. Wọ́n ti bá fẹ́rẹ́ kọjá ọ̀bẹ kọ́ wọn lọ́wọ́ wọn sọ̀bẹ nù ó ti ṣe ohun yìí ó ṣe dákun sí nífà ádámù lè jọ bàbá mi tó dé so ọkọ̀ tán mi fẹ́ kí adó ti tì ní sí nífà dákun dábọ̀ fi èdè nù ṣé ni mi ò mọ̀ pé abẹ́ ọ̀rẹ́ rẹ ni mo dá sí ìdí ọ̀rẹ́ rẹ ni mo fi hàn ìdí ọ̀rẹ́ rẹ ni mo kọ̀ pé ìwọ ọ̀rẹ́ rẹ ni mo kọ̀ sí. Láńkérò ọ̀nà odídẹrẹ́ lọ́gà ìyẹlẹ́kọ̀ọ́ ewúro lágbà igi mo ti dé Olúyinká ti dé olóhùn àrò ẹlúlú fàjò ẹyẹ ire lẹ́kẹ́ tí mẹ́fúnra tàjò dé o adé orí ọkìn kò má jẹ́ tẹ́yẹkẹ́yẹ mẹ́ẹ̀kú ìlera kára lé o ẹ̀kú ewu ọ̀nà láńkérò ọ̀nà odídẹrẹ́ lọ́gá ẹyẹ lóko o ewúro lẹ̀ka igi gbogbo igi ẹ ṣèbá fẹ́ wúro ìbàrẹ́ ni mo ṣe òòṣà òkè ìbàrẹ́ ni mo ṣe ìbàrẹ́ ni mo ṣe ìbàrẹ́ ni mo ṣe ẹjẹ́ ojú mi ṣe ẹ kúrọ̀lẹ́ kú dédé wò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ṣé dáadáa ni mo bá yín ẹ kú bójú ọjọ́ ṣe rí akó ọjọ́ mẹ́ta kan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa àwọn kan sì ń bá mi sọ̀rọ̀ wípé kí n má wà diplomatic kí n má pe oko kí n má pe òbò ẹ jọ̀ọ́ platform yìí kò compulsory fún ẹni tí ó bá jẹ́ wípé oko àti òbò jẹ́ èèwọ̀ fún ẹni tó bá jẹ́ wípé ó fẹ́ kí Ọlọ́run yọ ọ̀rọ̀ oko àtòbò kúrò nínú ayé òun platform yóò wà compulsory fún wọn nǹkan tó bá ti mú ẹ darapọ̀ wọ́n ní bó nígbà bá ṣe fá nǹkan ẹ̀ la máa ń bá pè é láti ilẹ̀ ẹ ti rí pé èmi ò ń pe òbò lójú ara mi ìdẹ́ ń pokó ní kinní torí oko loko ń jẹ́ in fact orin mi kan ń bọ̀ tó máa jáde nísìn wọ́n ń pe orin náà ní òbò mi lá jẹ́ ní àkọlé orin náà tó máa jáde mo lè fún yín ní teaser pé ó ní Àkànní yóò yá tẹ́tí kó gbọ́ gbogbo iṣẹ́ oko rẹ bá ti ṣe òbò èmi Àjíkẹ́ ló máa jẹ́ bó ṣe sọ nìyẹn pé iṣẹ́ oko ẹ bá ti ṣe ìwọ obìnrin tó wà ń bí tètè ya sọ tẹ̀lé mi porúkọ ọkọ ẹ kò ní Àkànbí ó yá tẹ́tí kó gbọ́ iṣẹ́ oko rẹ bá ti ṣe òbò èmi Àjíkẹ́ ló máa jẹ́ ṣó ti yé yín wípé iṣẹ́ oko bá ti ṣe láyé òbò nìkan ló fi ń sìn bí Ọlọ́run ṣe ṣe láti tèkọ́ ṣe nìyẹn gbogbo iṣẹ́ tí oko ọkọ rẹ bá ti ṣe òbò ìwọ lágbùwò òbò ẹ ló máa jẹ́
torí ìwọ náà ló máa tọ́jú ọkọ, ìwọ ló máa bọ̀wọ̀ fọ́kọ, ìwọ ló máa finú ṣoyún, wàá fọ́kọ lọ́yàn, wàá fọ́mọ lọ́yàn, ìwọ náà ló máa kátọ sókè tó bá di alẹ́, ìwọ ló máa fún ọkọ ní ìdùnnú àti inú dídùn, torí ẹ̀wọ̀n ní ìdùnnú ló máa mú okó le, ìwọ ló máa fún ọkọ ní dùnnú, ìwọ ló máa mú ọkọ ní dùn tó máa tún ti ọkọ lẹ́yìn láti ṣòwò jèrè, láti kéré oko délé. Wá sọ fún mi wípé mo ní Àkànní ó yá kó o tẹ́tí kó gbọ́ gbogbo iṣẹ́ o bá fọkọ rẹ̀ ṣe òbò èmi Àkànní ló máa jẹ́. Ìwọ ni wàá máa sọ fún, wàá pè ní pé yá tẹ́tí kó gbọ́ gbogbo iṣẹ́ tó o bá ti fokó ẹ̀ ṣe, gbogbo iṣẹ́ tí okó ẹ̀ bá ti ṣe òbò èmi kínní náà ló máa jẹ́. Wàá máa sọ fún pé bó kọ́lé sí Lẹ́kì òbò mi lájẹ́, bó kọ́lé sí Amẹ́ríkà òbò mi lájẹ́, bó ralẹ̀ sí London òbò mi lá, bó lọ́kọ gagidi òbò mi lájẹ́. Wàá máa sọ fún ní tàṣẹ ní tàṣẹ lọ́jọ́ yọ tàṣẹ lòrùn ràn. Wàá máa sọ fún ní wàá wá jẹ́ obìnrin tó jẹ́ wípé ó ti ọkọ lẹ́yìn láti kéré oko délé o, ó ti ọkọ lẹ́yìn láti kó nǹkan wá sílé. Gbogbo obìnrin tó bá ti ọkọ lẹ́yìn tó ń tọ́jú ọkọ, tó ń fóúnjẹ fọ́kọ lásìkò, tó respect ọkọ, tó tọ́jú òbí ọkọ, tí ìwọ náà ló máa tún gbóyún sínú, ló máa bímọ, ló máa fọ́mọ lọ́yàn, ló máa fọ́kọ lọ́yàn, ló máa mo ní orúkọ oníkin tún ló ń bí báyìí o, Àfíìsì tẹ́tí kò gbọ́ gbogbo ọkọ rẹ bá gbogbo iṣẹ́ o bá fọkọ rẹ ṣe o òbò aya rẹ òun ló máa jẹ́. Àṣẹ Ọlọ́run ni gbogbo iṣẹ́ tó bá ti fokú ẹ̀ ṣe òbò ìyàwó ẹ̀ ló máa jẹ́. So èmi ò ní pé òbò ní ojú ara, èmi ò ní pé òbò lójú ara, mi ìdẹ̀ ní pé okó ní kinní. Ọ̀ságẹ̀, you have to wait till you are able to fuck me. Mi ní pé òbò lójú ara, mi ìdẹ̀ ní pé okó ní kinní. Òbòlòbó ń jẹ́ okolo, ọmú lọ mú, idọ ní dọ, fùrọ̀ ní fùrọ̀, ẹpọ̀n lẹ́pọ̀n, okólokó, ìwo fùrọ̀ ní fùrọ̀, ìwo orí okó lórí okó. Èmi ò ní pé gbogbo àwọn yẹn ní àǹtí brọ̀dá. Nǹkan tí àṣẹ Ọlọ́run ni, Ọlọ́run ò fún wa ní ọ̀nà míì láti pè é. Oh my goodness. Ọlọ́run ò fún wa ní ọ̀nà mi láti ẹjọ́ ẹ̀yin èèyàn. Lóòótọ́ ni mo fi nọ́mbà mi síta, mo fi nọ́mbà mi síbẹ̀ pé tá bá ti sọ̀rọ̀ tán torí interactive section lélẹ̀ kí àwọn èèyàn lè pè wọlé ni. Ẹ má tí pè é sìn torí nǹkan tí mo sì fẹ́ sọ mi tiẹ̀ tí sọ. Àwọn kan pè mí wọ́n béèrè lórí ọ̀rọ̀ lórí alum. Wọ́n ní ṣéyàn lè fi alum ṣó lè fi ṣe kí òbò èèyàn fún àwọn tí ò mọ bí tó ti lè ra kegel balls, àwọn tí ò mọ bó ṣe lè ṣe pelvic exercise. Lóòótọ́ a lè fi alum ṣe òbò wa kó fún, but ó ní bí a ṣe ń lò ó nítorí alum tẹ́ ń rí yẹn ó serve as antibacterial. Agbára tó wà ńbẹ̀ ó máa ń prevent òbò wa láti ní from infection, kò kí ń jẹ́ kí òbò obìnrin kó ní infection, but ó ní bí wọ́n ṣe ń lò ó. Dẹ̀ ní oríṣi alum tí obìnrin lè lò láti fi fọ òbò débi wípé òbò máa tight. Èèyàn tún gbọ́dọ̀ lójú tí òbò máa lọ over tight débi wípé a máa tún wá máa ta ọkùnrin lóko àbí á wá di ìnira fún èèyàn. But nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé alum jẹ́ nǹkan tó máa ń fight infection fún òbò obìnrin. Alum jẹ́ antibacterial, but ọ̀nà mẹ́ta ló pín sí. Potassium alum ó wà, ammonium alum ó wà, àti synthetic alum. Synthetic alum yẹn ìyẹn ò kí ń white, ìyẹn máa ń ní àwọn colors bí purple báyìí. Ìyẹn ni má kàn téyàn ò gbọ́dọ̀ lò sí òbò láyé. Kò sí bó ṣe lè fẹ́ sọ pé ó fẹ́ tighten òbò ẹ tó bá ti lo synthetic alum. Ọlọ́run má jẹ́ kéèyàn ba ayé òbò èèyàn jẹ́. But potassium alum irú tí a máa ń lò nílé ta fi ń fọ ìgbín àti ammonium alum, a lè lo méjèèjì yẹn láti fi fọ òbò. Bẹ́ẹ̀ ó ní bí wọ́n ṣe ń ṣe. Tá bá fẹ́ lò ó because ó ní oríṣiríṣi agent àti ingredient tó wà nínú alum. Lára ẹ̀ ní blood coagulant wà, àwọn nǹkan tó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ bóyá kí ẹ̀jẹ̀ dé àbí kí ẹ̀jẹ̀ clot ó wà nínú ẹ̀ tó dẹ̀ máa wúlò fún wa nígbà míì. Then báwo la ṣe lè lò ó tí ó bá kò sí nǹkan tẹ́lẹ̀ fi wé tó jẹ́ natural tó wà natural bí alum because ó máa ń ṣiṣẹ́, ó máa ń wà faster ju gbogbo àwọn nǹkan tá máa ń lò lọ. Yàtọ̀ sí exercise ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá bá lọ ra nǹkan ní inú ibi tá ti fẹ́ lọ rà wípé bí nǹkan tó lè tighten òbò gan, tá bá wò dáadáa a máa rí one of the ingredients as alum.
so irú nǹkan báyẹn ó dá láti lò ṣùgbọ́n ó ní bá ṣe ń lò ọ̀pọ̀lọpọ̀ máa mú alum á kìbọnú ìdí àbí á fi síbẹ̀ kó ṣe bọ́ ṣe ń lo alum nìyẹn tí bá ti sọ̀rọ̀ alum tán. Hello. 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 Bluetooth mode. Hello. Hello. Ọ̀pọ̀lọpọ̀ tá bá lo ńgbà mi tá bá lo bá ṣe máa ń lo alum a kì í lò bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń lò ẹ má gbàgbé oríṣi alum méjì ló save láti lò láti fi fọ òbò wa kó lè tight àwọn potassium alum and ammonium alum bá dẹ̀ ṣe lè lò ní wípé tó bá fẹ́ wẹ̀ tó bá yẹ pé ilé tó ti ní bath ni tó fẹ́ wẹ̀ wàá sòkè sínú omi sínú tub wàá sòkè sínú ẹ̀ bó bá ti yọ wàá sòkà rẹ̀ sínú ẹ̀ wàá jókòó sínú ẹ̀ pẹ̀lú òbò ẹ̀ wàá fi fọ òbò ẹ̀ nígbà míì á yọ sínú omi á fi ṣe pé bí a fi fọ òbò wa alum kì í ṣe nǹkan tá máa rì bọnú òbò tí ẹ pé wàá keep ẹ̀ sínú ẹ̀ kò dẹ̀ ń ṣe nǹkan tí olóyún lè lò olóyún ò lè lò because tí olóyún bá lò tó bá jẹ́ ẹni tó ti ní infection Ọlọ́run má jẹ́ ká kó bára wa tó bá ti mọ̀ pé olóyún tó dẹ̀ ti mọ̀ pé ò wá sure pé bóyá o ní infection àbó ò ní infection jọ nítorí Ọlọ́run má fi alum sí inú òbò ẹ̀ yàtọ̀ sí yẹn alum jẹ́ nǹkan tó jẹ́ wípé ó wà natural ju oògùn àbí anything lọ but now ó dẹ̀ máa ń work faster tó bá ti lọ sọ wípé o lọ jí sínú òbò pé o fẹ́ fi sínú òbò straight bẹ́ẹ̀ yẹn pé torí pé o fẹ́ kí òbò kó wà ń bẹ̀ ó lè fa scarring ó dẹ̀ lè fa kí òbò tight kẹ́ pé agbára ẹ̀ ò ní gbé mọ́ so bí wọ́n ṣe máa ń lo alum wàá fi sínú bóyá bí warm water warm water tó bá ti yọ sínú ẹ̀ omi yẹn ló máa fi fọ abẹ́ omi yẹn ló máa fi clean abẹ́ ẹ̀ ìsídà kò fi towel sínú omi yẹn kò fi clean abẹ́ ẹ̀ àbí kò fi ọwọ́ sí kò fi fọ òbò má lo alum directly sínú òbò yes ó ṣiṣẹ́ láti tighten òbò yes ó ṣiṣẹ́ ó wà faster ju every other thing téèyàn lè sọ pé òun lò láti fi tighten òbò inú òbò lọ yàtọ̀ sí Kegel exercise tá bá ní pé a fẹ́ lo excuse me any other thing tá lè lò tó lè ṣiṣẹ́ òbò fífún òun náà ni alum yàtọ̀ sí pé exercise yẹn àwọn tó bá ní question ẹ ṣì máa pè é jẹ́ kí n sọ̀rọ̀ tán. hello ṣé kí n block number yìí nísìn ṣé block number yìí okay now the same number tó pè lẹ́ǹkan ló tún pè ń ṣiṣẹ́ tí bí bọ́ ṣe máa ń múyàn ṣeré máa block ẹ̀ sìn kò tún rí mi pè mọ́ ó tún dọ̀hún ṣe rí bọ́n ṣe máa ń múyàn ṣeré wọ́n á kọ̀ tiẹ̀ wọ́n á ti rí nọ́mbà yẹn nǹkan táwọn ẹ máa abuse nǹkan tẹ́lómi ò ṣe kí n fi nọ́mbà ẹ̀ síta nìyẹn because you abuse it a sọ wípé a fi nọ́mbà sílẹ̀ tá bá sọ̀rọ̀ tán bóyá ẹni tó bá ní question ló ti pẹ́ ta ti ṣe wọ́n á lè pè wọlé ọ̀pọ̀lọpọ̀ question táwọn èèyàn ń bi mí wọ́n á lè pè wọlé àjọsọ but ní jẹ́ kí n sọ̀rọ̀ eléyìí sì kò rọ́rọ̀ sọ ó kàn ń pè mí ṣeré mo ti block ẹ̀ sì kò tún rí mi pè mọ́ so wọ́n ní ká má lò sí inú òbò wa directly ká fi sínú omi kómi yẹn kó yọ sínú omi yẹn ká wá fi fọ òbò wa is very good kí má parọ́ fún yín mi kò fẹ́ káwọn èèyàn abuse ẹ má lo alum directly sínú òbò yín ẹ yọ sínú tub kẹ́dẹ̀ fi àbí ẹ lè fi sínú bóyá tẹ bá ní inú bá tẹ tí ń wẹ fi sínú ẹ tó bá ti yọ kẹ́ soak ara yín sínú ẹ but ẹ má mú alum gangan kẹ́ sọ pé fẹ́ kìbọnú òbò is dangerous nǹkan tó máa ṣe ni wípé ó lè irritate òbò yín àbí kó jẹ́ kí òbò lọ tight jù kọjá be careful and you won't be able to handle it ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ lórí mo post nǹkan lórí virgin àti òbò funfun lánàá wípé kò sí yàtọ̀ kankan nínú òbò virgin àti òbò tí wọ́n ti dórí nítorí òbò virgin kò dìgbà tó bá fi okó sí kó tó wà disvirgin tí yàn bá ń ṣe exercise tó lágbára ó lè break virginity. Hello? 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 À ń gbọ́ yín. Yeah. Morning, there were live music or the way you are live and trade. Kí lẹ fẹ́ sọ ṣe ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè ni?
mo ní bẹ́ẹ̀ tó fẹ́ béèrè. Okay, à ń gbọ́. ẹjọ́ tí obìnrin bá wà ẹ pé kẹwàá ìfẹ́ ṣeré pẹ̀lú obìnrin pé ojú òbò rẹ̀ ó máa ń yọ̀. Ojú òbò ẹ̀ máa ń yọ̀. Ṣé tẹ́lẹ̀ fi alum tó lè fi ọlẹ́bàá rí pọ̀? Nǹkan tí álọ̀mù wà fún, tẹ́ bá wo nǹkan tí álọ̀mù wà fún ní gbogbo ìgbà, màá dá yín lóhùn. Wọ́n ní ṣé tó bí obìnrin òbò bá ń yọ̀, òbò obìnrin tó ń yọ̀ clean ara ẹ̀ dáadáa. But tẹ́ bá mọ nǹkan tí álọ̀mù wà fún, álọ̀mù a máa fi ń clear, even tó mi bá dọ̀tí, wọ́n fi clear omi, ó mú nǹkan dá ṣáká. Tí èèyàn tó bí bá wà slippery, tó di pé bóyá kò ń ṣe ìdọ̀tí ló máa ń sábà fà because ó bá fọra ẹ̀ mọ́, wà á rí pé òbò wà slippery mọ́. Bẹ́ẹ̀ òbò ń yọ̀, òbò tight, òbò tí ó ti fẹ̀ jù, álọ̀mù lè ṣe, bẹ́ẹ̀ má fi sí directly, mix ẹ̀ mọ́ omi kó tó fi fọ abẹ́ ẹ̀. Má fi sí directly, ẹ má jẹ́ ká wùwà ọ̀kánjúwà pé ẹ ṣèbá lọ mi, mo fẹ́ kó bò mí tight dáadáa, ó ní repercussion, ó lè padà nǹkan tó fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ fún ẹ positively, ó lè wá padà wá ṣiṣẹ́ fún ẹ negatively because ó lè fa infection, ó lè fa scaring, ó lè fa irritation tó jẹ́ pé onítọ̀hún ò ní bọ́nú ẹ̀. Má lo alum directly because alum contain àwọn chemicals kan, àwọn astringent wà nínú alum. Bẹ́ ṣe rí bó ṣe rọra rí pẹlẹbẹ yẹn, ó ní astringent, ó ní àwọn nǹkan tó ń pa tó ń pa bacteria àti infection. So má fi lẹ̀ jù nínú òbò ẹ kéèyàn má bá kábàámọ̀, but tí òbò èèyàn bá wà slippery, you just nígbà mi tẹ́ bọ̀ pé nígbà tí èmi lò nígbà ayé tèmi, ayé àwọn ọmọ mi, táwọn ọmọ bá wà ní kókó, àwọn wọn tó bá ní wọ́n ní àwọn tí wọ́n lè fọ̀, ẹ má rí pé wọ́n máa ń fi alum sínú omi nígbà míì, wọ́n wá fi kíní cotton board yẹn sí, wọ́n á fi kó àwọn wọn síta tó jẹ́ wípé alum máa ń kó ìdọ̀tí jáde ni. So kò wá ń ṣe wípé tó bá ti lè fi sínú omi warm water láti fi fọ ibi tó fẹ́ fi fọ̀, it's okay. Má fi lẹ̀ sínú òbò ẹ, má lo alum directly sí inú òbò ẹ, fi alum sínú omi, jókòó sínú omi yẹn, àbí kó mú towel clean one kó fi sínú omi, kó fi wipe ibi tó bá dọ̀tí ní abẹ́. Mo wá torí pé tá bá ní anybody tó bá ní any question tó fẹ́ béèrè, opportunity rẹ̀ láti béèrè any question ká tó wá again fún bóyá the next program á wá jẹ́ the next topic. Then fún àwọn kan tó ń béèrè pé oko wíwọ́ ṣe mọ̀ tá bá ti sọ àwọn nǹkan kan táwọn èèyàn bá tún padà, even kó jẹ́ school èèyàn wà, tí teacher bá ń kọ́yàn tó yẹ pé the same thing tó kọ́yàn lénìí èèyàn ń béèrè lọ́la, èèyàn ń béèrè lọ́tùnla, ó máa sú èèyàn. Teacher yẹn máa rò bóyá èèyàn ò serious àbí èèyàn mú un ṣeré. Tẹ́ bá rántí pé kó tó di wípé a stop láti ṣe program oko wíwọ́ yẹn la ṣe, a dẹ̀ sọ wípé tí okó ọkùnrin bá wọ́ sókè, a sọ bó ṣe máa bá obìnrin sùn, tó kó ọkùnrin bá wọ́ sísàlẹ̀, a sọ wípé tó kó ọkùnrin bá wọ́ sọ́tún, wàá gba ibi òsì bá ìyàwó ẹ̀ sùn, tó bá wọ́ sósì ọ̀tún ló máa gbà bá sùn. Wípé okó wíwọ́ kò kí ń ṣe àrùn, it becomes àrùn tó bá ti bẹ̀rẹ̀ sí ní dùn ẹ́, tó bá ti dé stage wípé bókó ṣe wọ́ o ò lè fi dóbò mọ́, torí tó bá téèyàn bá ti ní Peyronie disease, bí okó bá ti wọ́ tó dẹ̀ ti jẹ́ pé ó ti lì sí Peyronie disease, ẹ má jẹ́ kí n tàn yín, èèyàn ò lè fi dóbò mọ́ torí àìdóbò á máa dùnyàn, ó tún wá fi dóbò ọ̀ràn ni, ó ò tiẹ̀ lè, kò sí bó ṣe fẹ́ manipulate ẹ̀ tó fẹ́ ṣe wọnú òbò tí okó bá ti wọ́ tó dẹ̀ ti jẹ́ pé okó yẹn ní àrùn lọ́wọ́ bí a Peyronie disease. A dẹ̀ sọ pé àwọn nǹkan tó máa ń jẹ́ kí okó wọ́, age máa ń fà á, infection máa ń fà á, injury to the genital part of pelvic ó máa ń fà á, operation surgery máa ń fà á, àwọn nǹkan tó máa ń jẹ́ kí okó wọ́. Ìgbà míì èèyàn ti máa ń ní okó wíwọ́ láti ilẹ̀, but téèyàn bá ti ń dàgbà sí, oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ sí obìnrin àti ọkùnrin. Lára àwọn nǹkan tá ní tó ń ṣẹlẹ̀ sí obìnrin ó ní menopause, lára àwọn nǹkan tá ní tó ń ṣẹlẹ̀ sí obìnrin ó ní hot flushes, ó ní dryness of the vagina. Lára àwọn nǹkan tá rí tó ń ṣẹlẹ̀ sókùnrin òun náà ní kí okó wọ́, òun ní kí ẹpọ̀n já wálẹ̀, òun ní kí okó máa sá wọlé, pàápàá tí ọkùnrin bá ti ń add up weight, bó bá ṣe ń add up weight sí ni okó máa sá wọlé sí. Then téèyàn bá ṣe ń dàgbà sí ni ẹpọ̀n á máa já wálẹ̀ sí. A lot of things á máa take shape, á máa take place nínú system èèyàn. Gẹ́gẹ́ bá ṣe sọ pé gbogbo nǹkan tá a ní láyé yìí, gbogbo àti ara wa àti everything that has to do with our body ni law of diminishing return tó máa ṣẹlẹ̀ sí, àti anything àti home wa everything tó bá yá gan
I remember a pastor tó ń preach wọ́n sọ wípé ìwọ tó bá lọ́kọ tí ọkọ ẹ̀ bá ti ń tẹ̀sí ń enjoy ara yín fa okó yẹn mọ́ra kó do dáadáa torí gbà mí wà tó jẹ́ pé wàá fi ọwọ́ gbé okó gan kò ń ṣe pé bí ọkùnrin ní ìdákọ́lẹ̀ age ma setting wàá àwọn mi it depends on nature èèyàn ẹlòmíì sì ń pé 60 tí okó ẹ̀ ń le ẹlòmíì dẹ̀ ti wọ wàhálà kókó má le dáadáa láti from 50s ìmí from 45 kò ń ṣe pé bí ó ṣèranù kò ń ṣe pé bóyá ó lárùn kò ń ṣe pé bóyá anything it depends on nature so àsìkò tí èèyàn bá wà active kéèyàn do okó yẹn dáadáa because tó bá yá ọkùnrin ò kí ń ó máa ń sábà ṣẹlẹ̀ sọ́kùnrin ọkùnrin ò kí ń sábà wà active de irú obìnrin mi dẹ̀kẹ̀rẹ̀ time tó bá fẹ́ wọ menopause yẹn ó máa high tó jẹ́ wípé bí ò bá dó okó láàrin ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ gan tó bá dé obìnrin tó good tó perfect àtọ̀ọ̀chà rẹ̀ pé kò lè get around down so téèyàn bá ti ń dàgbà nígbà míì kò ṣe nǹkan téèyàn láti wà worried about ó máa ń ṣẹlẹ̀ naturally ó máa ń ṣẹlẹ̀ ordinarily jẹ́ pé a lot of things will take place in your body system gbogbo àwọn nǹkan míì ó máa change so tó bá fẹ́ ọkùnrin yàtọ̀ sí tó bá jẹ́ ọkùnrin tí okó ẹ̀ ń wọ́ ó lè ti wà ń bẹ̀ láti kékeré bọ̀gbà tó ti ń dàgbà bó ṣe ń dàgbà sí ló máa pronounce so it's nothing to worry about as long as tó bá ṣì lè dóbò so if I have anybody that want to ask any question because mo fẹ́ pẹ́ rárá ẹ jọ̀ọ́ this is the time láti béèrè any question the number is +447404851234 +447404851234 yeah láì pé mo ti sọ lé pé àwọn potassium alum àti ammonium wọ́n máa ń ní wọ́n ní àwọn kinní kan nínú àwọn agent kan tó serve as antiseptic àti skin brightening nínú wọ́n máa ń brighten àwọn agent yẹn wà nílẹ̀ tó máa ń brighten skin so when you are using it sí òbò ẹ o lè lò ó máa ń tighten òbò but ẹ má lò directly sí orí òbò ẹ máa mix ẹ mọ́ omi ni ẹ bá ti warm water to be precise ẹ dẹ̀ fi fọ òbò yín ẹ gbà míì ẹ lè jù sínú bag kó yọ nínú ẹ dẹ̀ soak ara yín sí bẹ́ẹ̀ bá gbóbò náà jáde ó tún wá depend lórí bẹ́ẹ̀ bá ṣe lò òbò obìnrin míì tight ṣùgbọ́n kò mọ kódó òbò obìnrin míì tight kò mọ kódó tí bá sọ nǹkan kan mo dẹ̀ tún sọ kinní kan ẹni tí mò ń bá wí á ti yé pé téèyàn bá fẹ́ dó obìnrin ẹ má máa ṣe pa torí onítọ̀hún dó obìnrin mo wá anyway má jẹ́ kí n sọ̀rọ̀ bọ́ ẹ má máa ṣe pa wọ́n ń gbá obìnrin náà wọ́n ń fi okó slam òbò wọ́n máa ń fi okó rin gbogbo àwọn akínyẹmí ara òbò obìnrin ni wàá rìn síbi gbogbo àwọn walls ẹ̀ then bó ṣe máa ń dó obìnrin nìyẹn má jẹ́ kí inú ẹ̀ máa dùn tó bá fall into the category of ọkùnrin tó ń dó obìnrin tó ń slam òbò obìnrin tó ń ṣe pù pa má jẹ́ kí inú ẹ̀ máa dùn kó máa rò bóyá òdo nada òdo. Hello. Hello, Aunty Yinka. Ẹ kú ètò. Yes, sir. Ẹ̀lẹ́. Yes, sir. Lórí ibi tẹ́ sọ̀rọ̀ sílẹ̀ nǹkan kí tó kó ọkùnrin òun lè dáadáa especially due to some age or something stress or something like that. Ǹjẹ́ àwọn ó ní any medication whether herbal or ti olóyìnbó ti torí obìnrin téèyàn bá ń bá obìnrin sùn tí tó ń kúrò bá lè dáadáa obìnrin gan ní síbẹ̀ ìgbádùn kò yẹn kò ní gbádùn ẹ̀ ó máa dàbẹ́ kí ni ọkùnrin yìí ń ṣe fóun yìí kódà kó jẹ́ ìyàwó ilé èèyàn gan ọ̀tí èèyàn bá do dáadáa gbá kókó yẹn ó lè kóun gan sọ pé ìṣó fẹ́ pa mí ni ẹjọ́ mú nǹkan ni mo fi àwọn wò pé torí ó ń ṣẹlẹ̀ sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà mí a máa wò pé irú kìnìwá lélẹ́yìí tí ó bá ṣe pé mi àti ìyàwó mi gan jọ ń bí ó lè máa rò pé bóyá mo ti lọ máa ṣe nǹkan kan ta tó kàn wá máa ń rẹ̀ mí lé. nǹkan tí mo máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ tí ò sí ní sáìdì yìí tó bá nírú problem yẹn ẹ kàn sí Yemkem ṣé Yemkem ni àbí Yemkem international ẹ kàn sí akérèkọrò ni wọ́n dẹ̀ gbé nǹkan kan bọ̀ jáde sí wọ́n ń pè ní ọ̀ṣọ́mọ
ẹ kàn sí wọn torí pé nǹkan tó kọni lábùkù ni tí gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá tí okó ọkùnrin bá le dáadáa tó bá ń dòbò lọ́wọ́ obìnrin go ní rántí nígbà míì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà obìnrin yẹn gan ó lè dàmíra lẹ́ẹ̀mẹ́ta kó má mọ̀ pé òun ti dàmíra torí tí okó ọkùnrin bá le 3 phases ni tí okó ọkùnrin bá le tó bá rọ̀ tó gbà mí okó ọkùnrin míì máa le tó bá dénú òbò akọ̀rọ̀ tó bá máa fi lọ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì arọ̀ irú nǹkan báyẹn máa bí obìnrin nínú then kò ní jẹ́ kí wọ́ọ̀lù òbò obìnrin kó gbagbára kò ní jẹ́ ijọ́ mi tó bá fi kó lọ́rú obìnrin yẹn á sá so nígbà míì tí okó ọkùnrin bá le dáadáa tó bá ń dó obìnrin gan lè má mọ̀ pé òun ò dámira torí pé tí okó ọkùnrin bá le dáadáa kò sọ́nà náà tí òfin ó máa ń rẹ̀ kí okó ọkùnrin le kó má gba wájú G-spot kọjá tó kó ọkùnrin bá le dáadáa bó tó ṣe ń le bọ́ta tó ń le wọlé ó máa gba ibi tí G-spot wà kọjá either knowingly or unknowingly tó kó ọkùnrin bá le dáadáa kò ṣe àwọn okó yọ̀bọ́kẹ́ o kò ṣe àwọn okó rìndọ̀rìndọ̀ o kò ṣe àwọn okó tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fi ọwọ́ máa rí sí ni ìmí àti orí okó mi níbi tó rọ̀dé ẹ máa fi orí yẹn bá ti wá fi ọwọ́ rí orí ẹ̀ sí lọkùnrin yẹn àṣà wa máa jákì kó lè le nínú òbò no okó láti le dáadáa tẹ́kọ́ tó bá fẹ́ wọnú òbò ó máa fa idọ̀ obìnrin wọlé tí okó ọkùnrin bá le dáadáa kò sọ́gbọ́n kó má gbà wájú òbò kó má gbà wájú idọ̀ kọjá á gbà wájú idọ̀ kọjá ẹ share you please share tí okó ọkùnrin bá le dáadáa á gba iwájú idọ̀ kọjá tó bá dẹ̀ ti gba iwájú idọ̀ kọjá obìnrin yẹn á máa fìlẹ̀ ní ìṣẹ́jú mẹ́ta obìnrin láàrin mẹ́ta obìnrin yẹn lè da omira òun gò ní mọ̀ á kàn mọ̀ pé ara òun wálẹ̀ ara òun tún dìde padà ara òun wálẹ̀ ara òun tún dìde padà nítorí tí ọkùnrin bá dé phase ibi tó ti fẹ́ damira tí okó ẹ̀ wà nínú òbò obìnrin ó tún máa ń le yàtọ̀ obìnrin tó bá mọ̀ experience tó ní experience nípa okó dídó tó mọ okó dó dáadáa tí ọkùnrin bá fẹ́ damira ó máa mọ̀ pé ọkùnrin fẹ́ damira torí ilé tí okó yẹn le lálákọ̀ọ́kọ́ ó máa yàtọ̀ sí bó ṣe le nígbà tó fẹ́ damira so nígbà bó dẹ̀ ṣe le nígbà tó fẹ́ damira yẹn okó yẹn máa dìde mọ́ idọ̀ obìnrin nínú òbò ni a máa dìde mọ́ idọ̀ obìnrin nínú òbò so obìnrin máa mọ̀ wípé ọmọkùnrin ti dé stage tó fi fẹ́ damira so gbogbo ẹ̀yin tẹ́ bá ń sábà ní problem yẹn tẹ́ wà ní Naija ẹ kọ sí iléeṣẹ́ Yemkem International wọn á kẹ ẹ ṣàlàyé problem yìí fún yín torí kò ń ṣe nǹkan tó da rárá tó bá dó obìnrin láti máa rántí láàrin ọjọ́ méjì pé òun dó okó kan jẹ́ pé tó bá rántí báyìí idọ̀ ẹ̀ á tún dìde tó bá rántí bí wọ́n ṣe dóhun idọ̀ ẹ̀ á tún dìde lábẹ́ ẹ̀ á máa wù ú tó bá dó obìnrin dáadáa tó o bá dìde lórí obìnrin tó fẹ́ wọṣọ tóbìnrin ò tún wò pé tó bá fẹ́ wọṣọ báyìí obìnrin tó dó dáadáa tó gbádùn okó ẹ̀ tó bá fẹ́ wọṣọ á máa ṣe obìnrin yẹn kámikàmì pé ṣé kò ń jẹ́ kó lọ ṣé kò má jẹ́ kó lọ ṣé kò ń ṣì dókó yẹn lẹ́ǹkan sí kò ń tó lọ because á ti fojú wò pé ìjọ wo lòun tún máa padà wá dó but obìnrin tó bá dó dáadáa tó bá dìde nǹkan tó bá ti mú ẹ dó obìnrin tó dìde lórí ẹ̀ tó fẹ́ lọ clean up tóbìnrin yẹn tó ṣorí báyìí sórí bed àbí tó kọ̀yìn sí ẹ pé kó dìde kó lọ clean up kó mọ̀ pé ò dó dáadáa nìyẹn obìnrin tó bá dó dáadáa ní ìwòwò níbi tó ti dìde tó fẹ́ lọ clean up yẹn á fẹ́ òbò yẹn sílẹ̀ báyìí á dẹ̀ máa rẹ́rìn ayọ̀ láti inú á sì máa fi ọwọ́ já irun orí ẹ̀ báyìí kò ní mọ ibi tó fẹ́ fọwọ́ bà lára ẹ̀ bẹ́ẹ̀ obìnrin tó bá dó dáadáa tó bá ti dìde lẹ́gbẹ̀ẹ́ pé ó fẹ́ lọ clean up ó máa kẹ̀yìn sí ẹni pé ṣáà dìde kó lọ so gbogbo ẹ̀yin ọkùnrin it's not most of the time kò ń ṣe problem kò ń ṣe pé bóyá àìsàn ló fà á àbí ṣòro ọ̀pọ̀lọpọ̀ ìgbà age ni and it depends on your nature ẹlòmíì pé 60 bí mo ṣe sọ tí ó mọ̀ pé anything but bẹ́ẹ̀ lẹ́lòmíì àti 45 ló ti bẹ̀rẹ̀ sí ní problem lóko yẹn mo ti ń play up so ẹ̀yin tẹ́ bá yẹ pé ẹ lè lo oògùn àwọn òyìnbó tèmi ò kí ń sábà advice ẹ kọ sí Yemkem ní Nàìjíríà ẹ lọ bá mo mọ̀ wípé ẹ rí èsì bọ̀ ẹ dẹ̀ rí result torí wọ́n ń gbé kíní wọn bọ̀ ń sìn ọ̀ṣọ́ ọmọ yẹn gbogbo èèyàn ló ti mọ̀ tẹ́lẹ̀
so wọ́n tún ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ó tún ti jáde padà ara àwọn nǹkan tẹ́ lè fi dóbò nìyẹn tí kò ṣe pé bí ẹ ṣẹ̀ṣẹ̀ máa lògùn torí ẹni tó bá wà diabetic tó bá ní blood pressure ó lójú oògùn tó lè lò irú oògùn ìdákọ́lẹ̀ tèmi ń sìn ẹni tó ní blood pressure ó lè lò ẹni ó lè lò ó dẹ̀ máa bá yanjú àìsàn ìdákọ́lẹ̀ yẹn but ẹni tó ní diabetic case of probability ni á lò á ṣiṣẹ́ bọ̀ kò mí pé kinní yẹn máa lọ nítorí pé oògùn diabetic yẹn ó ń tako kinní yẹn so nǹkan tẹ́mi kọ́ lè tí mo lè sọ nìyẹn so tabarẹ́ lòmíì tó fẹ́ béèrè is +44 7404 851234 +44 7404 851234. Then one of the reasons another reason tẹ́ fi máa fi lo alum ni pé alum ó máa ń tighten wall tó wà nínú òbò obìnrin alum máa ń tighten wall tó wà nínú òbò obìnrin nígbà rí àwọn muscle obìnrin gbà mí ti wà relax tẹ́já wípé tó kó bá wọ bẹ̀ báyìí okó yẹn á wọlé á jáde bí ìgbà tí wọ́n ti nǹkan sínú kinní ni kò tiẹ̀ ní any grip tó lè fi grip okó rárá òbò yẹn ò ní anything. Hello? 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 Hello, ma. Hello, Aunty Nka. Ma ń gbọ́. Ma? À ń gbọ́ yín, ma. Hello. Wọ́n ní ṣẹ̀ṣẹ̀ wà lórí ètò ní àbẹ́ ti ṣe tán. Mo ṣì wà lórí ètò, à ń gbọ́ yín, ma. Bluetooth mode. Èèyàn ṣe lè gẹ̀ẹ́tì ẹ̀ mà. Bí tẹ́ ti pè mí nísìnyí ẹ pè mí láti Amẹ́ríkà àbí Canada dẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ẹ lè pè mí after this show. Bẹ́ẹ̀ni Canada. Ẹ pè mí lẹ́yìn show yìí so a lè sọ because a máa ń send ẹ̀ sí Canada a máa ń send ẹ̀ sí America but ẹ pè mí after show yìí something we'll talk about it. Okay. Thank you. Yeah. So fún ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tẹ́ ní problem pẹ̀lú okó líle pé okó yín ò le because tó bá dóyàwó ẹ̀ dáadáa ẹ má jẹ́ kí n tàn yín. Unfortunately Osage you wish but kò lè ṣeé ṣe so ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ lè kọ sí iléeṣẹ́ Yemkem International fún tẹ́ bá ní any problem fún okó líle àbí tẹ́ lè perform pẹ̀lú ìyàwó yín dáadáa but ẹ̀yin tẹ́ wà ní London tẹ́ wà l'America tẹ́ wà ní any other place ní diaspora you can get in touch with me fún ọ̀rọ̀ okó líle and fún ẹ̀yin obìnrin náà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lóòótọ́ ni mo sọ wípé alum can be used but then use it wisely. Hello? Hello? Yeah? Hello? Hello, à ń gbọ́ yín sà. Ẹ kúrọ̀lẹ́ mà. Ẹ kúrọ̀lẹ́ sà. Ṣé program ṣe Yínká TNT ni? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni sà. Hello? Hello, à ń gbọ́ yín. Kí ló lè fà á tí okó ọkùnrin máa ń kéré ju ọjọ́ orí ẹ̀ lọ? Kí lèèyàn lè lò sí àbí kí nìkan tó lè fà á tó kó ọkùnrin tó lè kò jù bẹ́ẹ̀ lọ? Nǹkan tó ń fa okó ọkùnrin tó fi ń kéré ó lè wá hereditary. Tí n bá jẹ́ rárá ṣẹ̀ṣẹ̀ wà ní orí program mi ẹ wo program yẹn lọ́wọ́. Bẹ́ẹ̀ni mo. Okay, ẹ máa wò ẹ máa dá yín lóhùn. Tí n bá jẹ́ rárá tí ọkọ mi jẹ́ rárá táwa méjèèjì jẹ́ rárá kò wà likely ká bímọ tó jẹ́ 6 feet kò pọ̀ ó lè it's most unlikely tó ti yé yín nígbà míì okó kékeré ó máa ń wà hereditary kò possible kí ẹ lọ máa bèrè lọ bàbá àbí bàbá wípé kí ló dé tí okó ẹ kéré kí ló dé tó kó yí kéré ó lè jẹ́ pé nǹkan tó ẹ bá nílé ni nígbà míì okó kékeré táwa ń pè ní okó kékeré kò ń ṣe okó kékeré èmi ò dẹ̀ ní recommend anybody kó lọ ṣe surgery
the only thing you can use is to use a penis pump. Tó bá dẹ̀ lo penis pump ò ní enlarge okó ẹ̀, kò ní ní kókó ẹ̀ tóbi. Nǹkan tí penis pump máa ṣe fún ẹni wípé tó bá pump okó ẹ̀, wàá pump ẹ̀ dé stage tó jẹ́ wípé o fẹ́ láti fi dóbò. Tó bá ti fi dó nǹkan tó fẹ́ dó tán, ó máa padà sí normal size ẹ̀. Nǹkan tí penis pump ń ṣe nìyẹn. But ẹ má jẹ́ kí n tàn yín, okó ńlá kọ́ ni èèyàn fi ń dó obìnrin. Okó ńlá kọ́ lèèyàn fi ń dó obìnrin. Èèyàn lè lókó ńlá kó useless. Àìmọye ẹni tó lókó ńlá tí ò kí ní erection tẹ́ pé okó wọn ò kí ń le tán bá fẹ́ dóbò. Wọ́n ṣe mama because tó bá kéré àbó tóbi, ó máa ugly nígbà tí ò bá tí le. So okó ẹ̀ tóbi tó jẹ́jẹ́ wípé o fẹ́ o rí òbò fi wọ̀. Bóyá o ti ní àrùn dákọ́lẹ̀ àbí èjì ti take tó lẹ̀ okó ẹ̀ ò kí ń le dáadáa. Àti ẹni tí okó ẹ̀ kéré tó jẹ́ wípé ever ready ni. Ever ready ni. Àwọn okó kan máa ń kéré tẹ́pọ̀n. Ṣùgbọ́n tí wọ́n bá handle òbò fún yín, ẹ rí pé okó tó tóbi tó okó ẹṣin, ó useless. It's not how big ni èèyàn fi ń gbádùn, lèèyàn fi ń dóbò, àbí lèèyàn fi ń gbádùn obìnrin. Báwo ló ṣe lè lo any size tó bá ní tó ti dé, any okó tó bá ní tó ti lè fi dóyàwó tó ti lóyún. Any okó tó bá ní tó ti produce sperm, that means is normal. Tó bá jẹ́ pé okó ẹ̀ kéré dé stage tó jẹ́ wípé o lè fi dóyàwó ẹ̀. But any okó tó bá ti ní tó ṣe dóyàwó lóyún is normal. It now depend on how you can use it. Bá ṣe lè lò òun ló matter. It's not pé okó kéré àbí okó tóbi. So any question? What's going on here? So pé okó kéré àbí okó tóbi kọ́ ló matter. So tó kó ẹ̀ bá kéré, lò wisely, lò dáadáa. Okó tó bá kéré, tí èèyàn bá ní feelings pé òbò téèyàn ń lò sí fẹ̀, make sure wípé o jẹ́ kí wọ́n la òbò yẹn tán, kán la tọ̀tán láti dó òbò yẹn. Irú àwọn okó tó bá kéré yẹn, èèyàn máa ń pa, àwọn obìnrin máa ń pa itan dé láti dó ni, so that ẹni tó ń lò kò ní feel pé òbò tiẹ̀ tóbi jù fún okó òun. Any other question? Gẹ́gẹ́ bí mo ṣe sọ, fún gbogbo àwọn tó bá ní fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ fún gbogbo àwọn tó bá fẹ́ ra oògùn ìdákọ́lẹ̀, ẹ jọ̀ọ́ ẹ kọ sí iléeṣẹ́ Yemkem International. +447404851234. What's going on? Ṣé kò ṣe pé nǹkan kan ti ṣe internet mi or what? Hello? Hello ma. Hello? Nítorí ẹ tó béèrè question yẹn lẹ́ẹ̀kan ni wà. Torí ó láwọn kankan, orí máa ń wò ó pé èmi láìsí ẹ̀rọ àti máa lo oògùn lóríṣiríṣi ọmọ, oríṣiríṣi ló ti ń polówó káàkiri social network. Ẹlòmíràn sọ pé àwọn oògùn àtẹ́gbẹ́ tó bá lò ó pẹ̀ máa tóbi, ó máa ṣe kíní kan kìnìkan. Àwọn oògùn jẹ́ ìṣòro lò ọkàn bẹ́ẹ̀ ń ṣe ìbéèrè pé ṣé àwọn àgbo ẹ wà ní àbí àwọn oògùn yẹn kò tiẹ̀ dákẹ́ máa lo gbogbo orúkọ bẹ́ẹ̀ rárá. Ṣé fún oògùn okó tóbi? Irú ọ̀fẹ́ púpọ̀ ẹ̀ tóbi kó tíì kó oògùn kó ṣe ẹ má tanra yín. Yàtọ̀ sí surgery ló lè enlarge okó, which I will not advise anybody to do because it has repercussion. After effect kò wà palatable, kò wà pleasant rárá. So the only thing you can use is a penis pump. Tókó ẹ̀ bá ti kéré unreasonably, you can use a penis pump. You can use a penis pump
láti pump oko ní àsìkò tí yàn bá fẹ́ dóbò tó bá dẹ̀ ti ṣe nǹkan tó ní ṣe tán then ó máa padà sí bó ṣe wà tẹ́lẹ̀ but nǹkan tó kàn máa fún ẹ láti ṣe ni wípé á jẹ́ kó lè dóbò á jẹ́ kí oko kó lè feel pé ó tóbi and you can have a penny sleeve àbí a penny sleeves o lè ra yẹn náà wàá wọ̀ sóko á lè enlarge oko á lè jẹ́ kí oko kó dàbẹ̀ ní wípé make believe ni bẹ́ni pé ogun ó dẹ̀ tóbi ju bó ṣe wà lọ but it's not that ipe kéèyàn wá lọ to the extent pé èèyàn lọ ń ṣe surgery àbí ó lọ ṣe pé it's not too good it's not good for you ó máa ní repercussion and you may not like it. So if you have a low sperm count, please, I am not a doctor. Speak to your doctor. I cannot prescribe. I'm not in the position to prescribe. And mi ò dẹ̀ kí n ṣe doctor. So if you have a mi ò dẹ̀ ta egbògi kíní, if you have a low sperm count, I will advise you to speak to your doctor. Kúrọ̀lẹ́ o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan. Question mi ni pé tí òbò èèyàn bá ń dry, kí ni nǹkan téèyàn lè ṣe sí? Then ti infection yẹn pé ẹni èèyàn lè fi alum fọ́. Ẹni tí tó lóyún kò lè lò. Tó bá jẹ́ pé ẹni tó lóyún yẹn ní infection kọ́, ṣé ẹni yẹn lè lò àbí kò lè lò? Then tóbò bá ń dry yẹn, kí ni nǹkan téèyàn lè ṣe sí tó fi máa wet? Number one, tóbò bá ń dry, ẹ máa lubricate ara yín dáadáa. Then ẹ máa try as much as possible láti máa mu fluid dáadáa. Kẹ́dẹ̀ máa lubricate ara yín dáadáa is very very important. Mi ò sọ wípé alum wà láti clear ó jẹ́ ó ní antibacterial properties nínú, and tí o bá lóyún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nítorí nǹkan tó ṣe ní kí olóyún má lo alum náà nìyẹn wípé because olóyún lè ní infection kó má mọ̀, so that means pé tó bá lọ ní infection tó dẹ̀ lóyún má dábàá àti lo alum rárá. Tó bá ní infection tó dẹ̀ lóyún má dábàá àti lo alum rárá. Apart from that, tó bá lóyún má dábàá àti lo alum rárá. Ó ní alum ní antibacterial, ó máa ń prevent vaginal infection, but nǹkan tó really wà fún ni wípé ó máa ń tighten vagina, ó máa ń tighten òbò, ó máa ń jẹ́ kó bò tight. Pẹ̀lú bó dẹ̀ ṣe máa ń jẹ́ kó bò tight yẹn, èèyàn láti lò nílò wọ́n ti ló máa ń jẹ́ kó bò tight, ó yá jẹ́ kí n rọ sínú òbò, jẹ́ kí n fi sí. Ẹlòmíì lè kí wọnú òbò kó pasẹ̀ dé mọ́. It's wrong. Ó láti mix ẹ̀ pẹ̀lú warm water, wàá jù sínú warm water, wàá jẹ́ kó dissolve kó tó di wípé o lò ó. Ó dàbí apple cider vinegar táwọn ẹlòmíì máa ń lò. It's wrong. It's not good fún òbò. So because I've gone to do try research láti wò wípé apart from alum, kí ni nǹkan míì tá lè lò? Nǹkan míì tẹ́ lè lò òun náà ni wípé kẹ́ ṣe kẹ́gùn exercise. You cannot alum nìkan ló wà natural, and even tó bá fẹ́ tó bá ń wá nǹkan tó máa fi tighten òbò ẹ, make sure pé ó ní alum nínú, pé bóyá àwọn ingredients ẹ, àwọn nǹkan tó compose composition ẹ, pé alum wà lára wọn. And make sure avoid synthetic alum. Bá ṣe sọ ammonium and potassium alum la lè fi fọ òbò wa. Tó bá dẹ̀ lóyún, ó ní mò ń sọ yìí. Tó bá dẹ̀ lóyún, má wulẹ̀ lò rárá. Tó ìwé sọ wípé tó bá lóyún, má lò nítorí pé ó lè jẹ́ pé tó bá lóyún tó suspect pé ó ní infection, má lò. But èmi wá ń sọ wípé tó bá lóyún, má wulẹ̀ lò rárá. Tó bá ẹni tó lóyún, of course ibẹ̀ lọ́mọ máa gbà jáde, òbò wo ló tún fẹ́ tighten? Òbò wo ló tún fẹ́ tighten? Because I know ma control pH òbò ẹ. So ẹni tó lóyún òbò wo ló tún fẹ́ tighten? Lẹ́nu kó máa dóko níṣó. Tó bá máa tighten òbò ẹ. Wàá make sure pé time tó jẹ́ pé o ti bímọ, o ti bímọ, o ti win ọmọdé bí wípé o ti ready fún okó mi, o ti ready láti máa dóko. Ìgbà yẹn ni wàá máa rántí, wàá máa ronú pé okay o fẹ́ tighten òbò. But
òbòwò ni ẹni tí òbòwò lẹni tó wà nínú oyún tó fẹ́ lọ bímọ òbòwò ló fẹ́ máa tighten débi pé máa lo alum so ìwé mi sọ wípé ẹ má lo alum tẹ́ bá wà nínú oyún especially tẹ́ bá suspect pé ẹ ní infection and ẹlòmíì lè ní infection tó máa ń ṣe obìnrin ó burú débi wípé o lè má mọ̀ pé o ní infection so it's very better kéèyàn kúkú má lò rárá kó stay off it téèyàn bá wà nínú oyún. Ndá pé mo ti dáhùn question yẹn and in terms of téèyàn bá dry you use lubricant especially water based lubricant and foreplay is very important téèyàn bá fẹ́ dóra èèyàn don't just go straight láti lọ pé kẹ́ máa dóra yín kẹ́ máa kira yín mọ́lẹ̀ ẹ kọ́kọ́ kiss kẹ́ rest ara yín kẹ́ touch ara yín kẹ́ kọ́wọ́ bòbò kẹ́ mú okó kẹ́ mú òbò irú nǹkan báyẹn á lè jẹ́ kí ara kí òbò ready láti dóko. Yeah. Anyway, gẹ́gẹ́ bí mo ṣe sọ gbogbo àwọn tó bá ní problem pẹ̀lú erection wọn. Mi ò ní mo wá tẹ́ ṣe lè pè wọlé tẹ́ ṣe ń send message. Yeah, eléyìí ni pé òun ò like láti máa dóko ó ló máa ń piss òun off ó ní the only time tóun bá ń like láti máa dóko ni wípé ní time ovulating period òun ó ní why tó ṣe máa ń rí bẹ́ẹ̀ àwọn kan máa ń rí bẹ́ẹ̀ jẹ́ pé time ovulating period wọn time wọn ni sexual kí ni wọ́n máa ń high gan àwọn kan bá ṣe ń sọ pé okó kì í wù yàn dó ní menopause àwọn kan máa ń rí bẹ́ẹ̀ tó jẹ́ pé time menopause wọn ni okó máa ń wù wọ́n dójú àwọn kan máa ń rí bẹ́ẹ̀ tó jẹ́ pé tó bá wà nínú oyún báyìí mọ́ bá dó wọn lójúmọ́ ara wọn ò ní wálẹ̀ so ó depend lórí ara kò ń ṣe pé bóyá ó ní any problem but ẹ try láti encourage ara yín láti máa dóko lóòrèkóòrè so that kó má lọ di kan nípa pé ó ní menopause ó ní the time tó bá tẹ́ bá ti ovulate nìkan ni okó máa wù yín dó ẹ try láti bára yín sọ̀rọ̀. Hello. Hello, ma'am. Good evening. Good evening. Good evening. Fún gbogbo àwọn tó register for matchmaking, ẹ máa receive call me from this week. Ṣé mo kọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo ti ń pè àwọn kọ̀ọ̀kan bọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn kò tẹ̀ jẹ́ kéèyàn rojú. But nísìnyí, please expect my call anytime soon. It's better to call me straight because the network is not good and I don't know what is going on here. People are not commenting. What is going on? My number is +447 404 851234. Let me pin it here. It's pinned already. +4474 851234. What's your question? Tẹ́ bá ní problem pẹ̀lú ìdákọ́lẹ̀ ẹ lọ rí Yemkem ní Nigeria. I can assure you, you will not regret it.
Anyway, ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ. I will come back before the end of the week again to talk about another topic. Ẹ má gbàgbé, a máa sọ̀rọ̀ lórí a caring man and a manipulative man. And yeah, a caring man and a bully. So a máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ má sọ pé bóyá ó tún ti dọ̀rọ̀ ọkùnrin, ẹ mọ̀ pé tó bá dọ̀rọ̀ ọkùnrin máa kó fún wọn, tó bá dọ̀rọ̀ obìnrin máa kó fún wọn. So ìyẹn ni ìyẹn jẹ́. And gẹ́gẹ́ bí mo ṣe sọ ní orí ìkànnì yìí, mo rò bíi platform Yinka TNT ni. And ọmọ téèyàn bá bí gan tó bá ti tó age kan, wọn bá lèèyàn lè pàṣẹ fún mọ. Ká tó máa sọ pé ọmọ téèyàn ò bí. Mi ò ní, I don't think I will appreciate people telling me pé kí máa wà diplomatic in calling oko or obo. Please, I don't think I want to appreciate that. Mi ò kí ń ṣe ọmọdé. Bóníkálùkù dẹ̀ ṣe lè ṣe nǹkan ẹ̀ ló lè ṣe. Hello? Hello, ẹ kúrọ̀lẹ́ mà. Ẹ kúrọ̀lẹ́ o. Àbẹ̀bí ló ń sọ̀rọ̀ láti Abẹ́òkúta mà. Okay. Màá mú sí àwọn nǹkan ní ṣé tí àwọn máa lo álọ́mù yẹn fún táìsì bọ̀dù ṣé tó bá sì di result ṣé a máa mú ní àbí àpò máa tún ara wa. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ ní bíbá ilé ní mi rò bí mo sọ anything about pé kí wọ́n mú álọ́mù. Mo ní ẹ fi sínú omi kó dissolve kẹ́dẹ̀ fi fọ abẹ́ yín àbí kẹ́ fi towel kẹ́ fi pa ẹ má kí álọ́mù bọnú abẹ́ o. Ẹ má kí álọ́mù abẹ́ o. Hello. 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 Hello, à ń gbọ́ yín. Hello. 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 Hello, ma. Yes, sir. Era ma. Yes, sir. Yes, sir. Ma, ní ká bèrè ìmọ̀ lórí topic entry. Okay. Ṣé ọ̀rọ̀ àti Yinka TNT là ń bá sọ̀rọ̀ ṣá? Bẹ́ẹ̀ni. Okay, kí ló máa ń fa ìdákọ́lẹ̀ mà lápá fún ẹni tó bá wà níbi 40 ọdún? Kí ló lè máa fà mà? Ṣé age man coming. Then nígbà míì stress máa ń fà. Tẹ́ bá wà stress tẹ́ kí n sinmi. Nígbà míì oúnjẹ téèyàn ń jẹ cholesterol ó máa ń fà. Nígbà míì ẹni tó bá wà lórí medication bóyá blood pressure àbí ó ní diabetic ó máa ń fà. Àwọn oily food ó máa ń fà. Too much of carbohydrates ó máa ń fà. So ìgbà míì age máa ń fà. So oríṣiríṣi ọ̀nà. Ìgbà míì dẹ̀kẹ̀rẹ̀ it comes ó máa ń wà natural ó máa ń wà hereditary ó lè jẹ́ ó wà genetic ó lè jẹ́ family history pé okay from that age lèèyàn ti ní problem. Okay. But nínú àlàyé ṣe ń sìn tí a bá lọ rí àwọn yescam yẹn àwọn medication tó máa fún yàn ṣe bí natural kìíní sí kò ń ṣe kó tó máa lọ sínú àbí. Anything tẹ́ bá rà lọ́wọ́ wọn is natural. Okay. Anything you buy is natural. But wọ́n á ṣàlàyé fún yín especially tẹ́ bá wà on medication wọ́n á sọ nǹkan wọ́n á sọ yìí tẹ́ ẹ lè lò tó lè àtakò medication yín wọ́n á sọ fún yín but whatever you get from ilé-iṣẹ́ yẹn is natural. Okay. Ẹ ṣé gan ma. Ẹ ṣé ẹ̀kọ́ ètò náà ma. Náà tó ma. Ó dà pé àwọn èèyàn mo kọ̀ pé kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀? What's going on? I already answered this question. Thank you. Yes, I said put the alum in warm water. If you alum in warm water, ó dà pé alum powder gan wà. Ẹ má ti alum bọnú òbò. Kẹ má lórí tẹni orí TNT lẹ ti gbọ́ o. Ẹ má kí alum bọnú òbò yín. Put the alum sínú omi. Kó dissolve, kó dẹ̀ wá soak ara sínú ẹ̀ bóyá tó bá inú tub or something. Má kí alum bọnú òbò ẹ o. Má kí alum bọ. Tó bá ti pọ̀jù gan, òbò máa tight jù ó máa wá yín ṣá ni kò ní sí any nutrient kò ní sí anything bẹ́ẹ̀. Ṣé lòbó máa dàbẹ́ ni pé ó wá yín ṣá bí ìgbà tá bá yọ ìgbín nínú karahun. Ṣé dẹ̀ mọ̀ pé ojú òbò tẹ́lẹ̀ ó fẹ́ jọ ìgbín. Tó bá ti di pé bóyá ó lọ ju alum sínú kíní o kì í sí òbò máa wá yín ṣá báyìí ni o.
So ẹ má fi alum sí inú òbò directly o. Ẹ má fi alum sínú òbò directly. Hello. Hello. Yeah. Ẹjọ́ yìí ká kẹ́sì lọ́fẹ́ bá sọ̀rọ̀. I'm going. I'm going. Ẹ̀gbọ́n mà. I'm going, yeah. Máa tó orí wọ́n bá mi sọ̀rọ̀. Mo ń gbọ́ yín, èmi ni mo ń bá yín sọ̀rọ̀. Program kẹ́ńkẹ́ lọ́wọ́lọ́wọ́ ní olóògùn lèmi ń wò báyìí ní mi mọ̀ gbẹ́yìn gẹ́gẹ́ ni mà. Èmi ni mo Láti ń bá yín. Nàìjíríà ni mà. Èmi ni mo ń bá yín Hello mà. sọ̀rọ̀. À ń gbọ́ yín. Ok mà láti Nàìjíríà mo ti ń pè yín mà. Ẹ ṣé. Mo máa ń láìkì program tẹ máa ń ṣe yẹn, ó máa ń jẹ́ kára mi ó wà òkè gan-an. Kódà tí máa ti gbé bẹ́ẹ̀ tí máa ti gbé dání báyìí, tí ìjẹ́ ní nǹkan kan ti tẹ́lẹ̀ sí gbogbo program mi yẹn báyìí. Ọ̀tán o, inú mi máa ń dùn ní. Torí mo jẹ́ nìkan tí mi ò sábà fẹ́ try láti máa ṣe irú nǹkan báyìí. Ṣùgbọ́n tí bá ti wo program yìí yẹn, ó tún wá múlé mi ń dùn gan. Okay. So ọlọ́run máa fún yín sí ẹ̀ níta ọ̀hún. Ẹ máa lò. Ami. Rafiat, you don't want the alum. What is the benefit of it? There's no benefit. Kò sí benefit tó wà nínú ẹ̀ ju pé ó máa ń tighten òbò lọ. Then ó máa ń clear. Kò kí ń jẹ́ kí ẹ̀yin kọ́. Mo ti gbọ́ yín sir. Alum máa ń tighten òbò. Then ó máa ń prevent infection. But kò tún gbọ́dọ̀ pọ̀ jù. Torí tó bá pọ̀ jù ó máa ń cause irritation. But ó ń dá láti tighten òbò. Tó bá pọ̀ jù ó máa cause scarring and irritation. Ó máa jẹ́ kí òbò wà too tight. Ó dẹ̀ lè jẹ́ kó lọ fúnyàn kó wà bruise, and you don't want that. But otherwise it's only antibacterial agent nínú, only astringent nínú tó jẹ́ ó máa ń jẹ́ kí wall òbò wà tightened. Then ó máa ń ṣiṣẹ́ fún infection. Ó máa ń prevent, ó ní nǹkan tó lè prevent from infection nínú, because it's natural and it's 100% natural. It's 100% natural. Tẹ́ pé kò sí any chemical or anything nínú ẹ̀. Otherwise kò sí nǹkan mi tó ń ṣe. Nǹkan tí Kegel exercise máa ṣe, tí pelvic exercise máa ṣe, òun ni alum máa ṣe. But ẹ̀yin èèyàn ẹ má abuse ẹ̀. Ẹ má abuse ẹ̀ by taking alum, a chunk of alum kò jù sínú òbò. Ẹ má abuse ẹ̀. Ẹ má abuse ẹ̀. Ẹ má abuse alum. Tẹ́ bá fẹ́ lò sí inú òbò, please. Don't abuse it. Don't come back to say, or don't go out to tell people pé Yinka TNT ló sọ pé a lè lo alum. Gbogbo ìwà la gbọ́ bí mo ṣe sọ wípé a lè lo alum o. A lè fi alum sínú òbò wa directly o. You have to dissolve alum sínú warm water bínú top kó tó fi ara ẹ̀ sínú ẹ̀. Don't just put a chunk of alum in your sínú òbò ẹ o. Torí tó bá ti fi sí, ó máa cause wàhálà fún ara ẹ. You don't have to use, even tí yon bá fẹ́ sọ pé yon douche, o lè máa douche òbò every day. O alum nǹkan tí yon fi ń fọ kó ìdọ̀tí síta ni. Ṣé gbogbo every time ni ìdọ̀tí máa ń ṣẹ̀gẹ̀dẹ̀ sínú. Alum bó ṣe natural tó, ó wà powerful. So I will not recommend that you use it every day, but if you want to use it every day, màá sọ wípé ẹ kàn lò passively, pé ẹ fi sínú omi, kẹ́ jẹ́ kí omi yẹn pọ̀ ju alum yẹn lọ. Ẹ ní láti lò lójoojúmọ́, because ojoojúmọ́ lẹ ń fọ abẹ́ yín, but tó bá jẹ́ wípé wá fẹ́ lò lójoojúmọ́, ẹ má jẹ́ kó wà concentrated. Ẹ má jẹ́ kí alum yẹn wà concentrated, because ẹ ní like bó ṣe máa ṣe òbò yín, ó máa wá yín jọ ni. Hello. 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 Hello, à ń gbọ́ yín. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ question kan mà. Okay.
mo text yín but ẹ busy mo wà pẹ̀lú yín live. Okay. Ṣé gbọ́ online. Mo ń gbọ́ yín. Mo ní nọ́ọ̀sì lèmi bọ́ àwọn obìnrin kan máa ń béèrè nípa menopause tí wọ́n bá ti wọ menopause àwọn sì lè máa ní àṣepọ̀ pẹ̀lú ọkùnrin. Ìgbà tí èèyàn bá wọ menopause lèèyàn láti máa láṣejọ pẹ̀lú ọkùnrin jù. Téèyàn bá ti wọ menopause. Hello ma. Téèyàn bá ti wọ menopause lèèyàn láti máa ní àṣepọ̀ pẹ̀lú ọkùnrin jù. Torí nígbà tí èèyàn bá ti wọ menopause gbogbo àwọn hormones yẹn tó ń ṣiṣẹ́ tó ń produce gbogbo irú àwọn ovulation kankan gbogbo àwọn hormones yẹn ò ṣiṣẹ́ tààrà mọ́. So téèyàn bá wọ menopause lèèyàn má ti máa dóko jù. Hello ma. Hello ma. Hello ma. Màmá ṣe ti rí kíni yín gbà. Hello. Màmá mo wà ń bí pẹ̀lú yín. Téèyàn bá wọ menopause lèèyàn láti máa dókójú o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò síbi tó ti sọ wípé tẹ́ bá ti wọ menopause ẹ gbọ́dọ̀ dóko ẹ ń wùn dára yín ni. Hello màmá. Hello ma. Téèyàn bá ti wọ menopause lèèyàn láti máa dókójú because gbogbo àwọn hormones tó ń ṣiṣẹ́ tó ń produce estrogen gbogbo yẹn kò ẹ mọ̀ pé ara ti bẹ̀rẹ̀ sí ní dry wọ́ọ̀lù òbò gan ti dry okó nìkan ló lè máa lò láti máa fi grease ẹ̀ okó nìkan náà ló lè lò ló máa fight àrùn fún ẹ ìgbà yẹn o need kan máa spam òbò ẹ regularly o need kan máa because mo sọ fún yín pé gbogbo nutrient ayé ló wà nínú spam gbogbo èmi ni potassium èmi ni calcium èmi ni phosphate èmi ni anything you can think of ó wà nínú spam you don't want to lose it báwo ló ṣe máa lóò ní dóko síbi tí wọ́n ti ń sọ pé because ọ̀pọ̀lọpọ̀ mi ìmọ̀bí tó ti rí theory yẹn anyways nígbà míì obìnrin míì tó bá ti wọ menopause ló máa ń wà active gan ìgbà yẹn gan nídò ẹ máa ń ré képépé ìgbà yẹn ló kó máa ń wùdó ṣé kó wá sọ wípé nítorí pé òun ti wọ menopause tó kó bá wùdó ṣé wọn nídò ni téèyàn bá wọ menopause téèyàn bá wà ní menopause gangan ìgbà yẹn gan ló yẹ kó máa dóko jù torí ìgbà yẹn lèèyàn wà susceptible sí oríṣiríṣi àrùn ìgbà yẹn téèyàn bá take care ara èèyàn bladder èèyàn á rí pé òun kàn jókòó téèyàn bá take care rẹ̀ òun kàn wet bladder èèyàn máa play funny oríṣiríṣi a máa ṣèyàn hot flush. Hello ma. Àǹtí ẹkújọ́ mẹ́ta o. Ẹ kúrò lè máa ṣe ti rẹ́rù yín gbà mà. Àmì orí òun náà ni mo ṣe tún pè pé ó máa dé. Ṣúọ̀ pé correct address ni. Bẹ́ẹ̀ni mo máa wá kíní tí mo fi send ẹ yẹn mi mọ bí tí mo jù sí ni to be quite honest torí mo move lé so mo máa wá kíní tí mo fi rí kíní yẹn àbá ti track yẹn. Mo máa wá tí mo fi send ẹ máa wá máa try láti wá máa jókòó wá máa try láti wá kíní yẹn bọ ẹ máa rí ṣá torí pé tó bá jẹ́ pé kì í ṣe correct address ló wà lórí ẹ̀. Correct address ó máa jẹ́ pé wọ́n pe lọ kò bí. No ẹ máa rí ní time yìí àwọn nǹkan take time especially lọ sí area yìnyẹn àwọn nǹkan take time ẹ máa rí. Ẹ máa rí. Mo dẹ̀ ń gba nǹkan láti Nàìjíríà o. Ṣé mo pé straight ni ibi báyìí ẹ máa rí ẹ má worry ẹ máa rí. Okay. Màá try láti wá kíní yẹn gan. Ẹjọ́ try bá mi wá kíní yẹn kí n lè fi try ṣe bá ẹ send address sí mi lórí fóònù yẹn àbí. Ṣé kí n tún send ẹ̀ sí yín? Okay, that's fine ma. Ẹ̀yin àdírẹ́sì tí ẹ fi send ẹ̀. Bẹ́ẹ̀ni ó wà lórí fóònù mi ẹ má worry màá lọ fi trace tracking kíní yẹn màá lè send ẹ̀ sí yín. Okay, ẹ ṣé mọ̀. Anyway ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ á padà wá if you have any topic you want us tí ẹ fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ tí kò yé wa dáadáa yàtọ̀ sí okó kékeré yàtọ̀ sí kí ni mo lè ṣe tó kò mí lè tóbi yàtọ̀ sí okó wíwọ́ ẹ jọ̀ọ́ ẹ má fẹ́ sọ̀rọ̀ nípa okó wíwọ́ okó kékeré ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lórí yẹn
nísìnyí a ti sọ̀rọ̀ lórí alum mo ti clear issue lórí ọ̀rọ̀ alum and ẹ̀yin oní ọkùnrin tẹ́ ń wá virgin kò sí ìyàtọ̀ tó wà láàrin virgin àti ẹni tó ti ń dóko ni wípé wọn ò tí ì fi okó sínú òbò virgin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n lè má fi okó sí inú òbò obìnrin ṣùgbọ́n kó má jẹ́ virgin obìnrin lè má dóko rí láyé ẹ̀ kó dẹ̀ jẹ́ wípé kò kíní yẹn ti break ṣùgbọ́n kò dóko rí kò ń ṣokó ló break ẹ̀ èèyàn lè máa ṣe exercise tó bá ṣe exercise tó bá wà very very tedious èèyàn lè break virginity ẹ̀ tó bá lo tampon sínú tó mọ̀ kì dáadáa even kó bá ń wẹ̀ láàárọ̀ tó jẹ́ díta tó ń kì í kabọ̀ onú òbò ó lè break hymen yẹn ló jẹ́ wípé ọkùnrin tí ò bá mọ̀ á ní o ti lọ dóko ló ṣe disvirgin no okó láti wo òbò èèyàn kéèyàn tó break virginity so that's one thing I want you to get straight and kò dẹ̀ sí yàtọ̀ ẹ má dẹ̀ ti torí pé obìnrin wà ní virgin mo fẹ́ ó bẹ́tà ìwọ ọkùnrin tó bá like òbò dáadáa ó bẹ́tà kó mọ orú obìnrin tó fẹ́ because àwọn obìnrin kan wà obìnrin tó bá ti ń bá rìn níta tó ń gbowó ọwọ́ ẹ̀ tẹjọ́ ń jáde tó jẹ́ pé tipátipá lẹ fi ń dóra yín ṣùgbọ́n ó mowó gbà kò mọ kó dó á gbowó ọwọ́ ẹ̀ abẹ́ jẹun á ṣe oríṣiríṣi á sùn nílé ẹ̀ ìmígbà akẹ́rù wá sùn nílé ẹ̀ tó ẹ máa kó ṣe pé bóyá virgin ni o kò dẹ́ ṣe pé bóyá ẹ̀ dóra yín rí o bẹ́ẹ̀ fọwọ́ kan wá ìwọ dẹ̀kẹ̀rẹ́ ó like òbò ó bẹ́tà kó jẹ́ kó máa bá tiẹ̀ lọ because ọ̀rọ̀ okó àtòbò ló máa padà tú yín ká tóbìnrin ò bá ti like okó dídó kò dẹ́ let me now tell you kò sóbìnrin tí ò like okó wọ́n ní àìtí ìrìn jìnnà ni ò jẹ́ ká rábù kí ọ̀kẹ́rẹ́ bá a bá rìn gidi àárí ibi tí pẹ́pẹ́yẹ ti gbọ́mọ pọ̀n kò sóbìnrin tí ò like okó ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọwọ́ ọkùnrin ló máa ń wà most àwọn ọkùnrin especially Nigerian men wọn ò mọ obìnrin handle débi wípé wọ́n máa touch obìnrin yẹn ní akínyẹmí ara obìnrin ló lè jẹ́ kí ọkùnrin ló lè jẹ́ kí obìnrin like okó ọkùnrin dẹ̀ ló lè jẹ́ kí obìnrin dislike okó bó o bá tó and first impression goes along tó bá dó obìnrin tí obìnrin ò gbádùn ẹ ó máa jẹ́ kó máa lose interest nínú okó dídó ni. Hello? Ẹ kálẹ́ o. Máa ń pè é, máa ń gbọ́ program yìí nìkan. Yes ma. Ẹ ṣe ẹ pè é àti Nàìjíríà ni mo ti ń pè yín. Okay. Ẹ jọ ṣe mo rí topic yẹn bọ̀ mi ò really understand ṣé alum yẹn wọ́n lè fi fọ̀ ìdí mà. Tẹ́ bá fẹ́ fi alum fọ̀ ìdí ẹ má fi alum fọ̀ ìdí directly. Tó bá jẹ́ wípé ẹ fẹ́ fi alum tighten òbò yín ó bẹ́tà kẹ́ jù sínú tọ̀ bóyá tẹ́ bá ní lè ẹ fi sínú ẹ̀ kẹ́ jẹ́ kó yọ sínú ẹ̀ kẹ́ wá soak ara yín sínú ẹ̀ inú bath inú kíní bath tó fi ń wẹ̀ yẹn ẹ fi sínú ẹ̀ kó mi gbóná kó melt ẹ̀ fún yín kẹ́ wá soak ara yín sínú ẹ̀ you understand or kẹ́ fi sínú omi kó tó ti yọ kẹ́ wá fi fọ abẹ́ yín tó bá yẹ pé fẹ́ fi tighten abẹ́ yín is 100% natural but bó ṣe jẹ́ 100% natural ó dẹ̀ wà faster than any other thing but bó ṣe jẹ́ 100% natural yẹn náà ló ṣe wà very very sensitive tẹ́ bá lọ fi sínú òbò yín directly ó máa jẹ́ kó bò wá yín jọ ni òbò máa tight jù and you won't like it òbò máa tight jù but otherwise it's good láti prevent infection and ó máa ń serve as an antibacterial but don't put it directly. Yes ma, don't put it directly sínú òbò ẹ please bí mo ṣe ń sọ lọ ọkùnrin ló máa mú obìnrin. Hello. kí ni ẹ kọ́ ọ̀tún àmọ́ ń parí mà. ẹ máa gbọ́ lórí program mo ti sọ̀rọ̀ tán already mo ti parí topic yẹn. Okay. Yeah. All right. Bí mo ṣe ń sọ lọ ọkùnrin ló máa mú obìnrin fẹ́ràn okó dídó ọkùnrin dẹ̀ ló lè jẹ́ kí obìnrin gbé ọkàn ẹ̀ kúrò ní okó dídó I'm telling you àwọn obìnrin kan wà tó jẹ́ pé láti àárọ̀ ọjọ́ ayé wọn níbi sísí
tó fi bí ọmọ méjì fọkùnrin wọn ò gbádùn okori tó bá tẹsẹ̀ gàrà tó kúrò nínú ilé ọkùnrin yẹn tó lọ fẹ́ lòmíì ẹ rí pé àwọn gangan ló máa demand fún oko láti dó oko lọ́dọ̀ ọkùnrin yẹn kò dé sí nǹkan méjì nítorí wípé ọkùnrin yẹn ti study bó ṣe handle wọn ọkùnrin yẹn ti every time tó bá handle wọn náà wà satisfied but ìwọ tó ń dó obìnrin tóbìnrin ò wà satisfied pẹ̀lú ẹ ẹlòmíì kò mọ ibi tó lè touch lára obìnrin ẹ ẹlòmíì ò mọ bó ṣe lè pe obìnrin ẹ ẹlòmíì ò mọ ibi tó fi okó sí lára obìnrin ẹ tí obìnrin ẹ fi ń ké ẹlòmíì ò mọ ibi tó yẹ kó bó ṣe yẹ kó bẹ̀rẹ̀ sí ní handle obìnrin so and tó bá ti get it right bí ẹ méjì bí ẹ mẹ́ta pẹ̀lú obìnrin kò ní interest láti do ẹ mọ́ I'm telling you ẹ dẹ̀ lè wà bẹ́ẹ̀ for 20-30 years tóbìnrin ò ní gbádùn oko ẹ dẹ̀ máa pretend fúnra yín kò ní gbádùn oko ẹ ìfà ìgbà mi tó bá ń dogan ó lè máa pariwo bí ẹ kò enjoy ẹ mo wo nǹkan kan lẹ́nujọ́ mẹ́ta yìí mo rí bí ọkùnrin yẹn ṣe ń dó obìnrin yẹn mo rí pé obìnrin yẹn kàn ń pariwo lásán ni because ó kò lè máa dóbò kó máa ṣe kó máa slam obìnrin kó wá rò pé ó ń gbádùn ẹ ó ń tanra ẹ ó kì í slam obìnrin ó kàn fẹ́ bóyá ó kàn ń wẹ́ni tó máa fi okó gẹ̀rẹ́sì òbu ẹ̀ kó kàn ṣe tiẹ̀ kó dìde kó lọ. Hello. Pariwo lásán ni kọ́kọ́ lè wọlé máa dóbò bí ẹ̀ méjì bí ẹ̀ mẹ́ta pẹ̀lú obìnrin. Please reduce the volume of the Facebook. Hello, ma. You can't listen to the two at the same time. Reduce the volume of the Facebook, please. Yeah, I'll reduce it. Can you hear me? I can hear you. Yeah, this is our son from Nigeria. Okay. Yeah, I want to have one question. What if we are making love for not even... So Yoruba, Taiwo Hassan, I know that you can speak Yoruba very well. Can you speak Yoruba, please? Your Taiwo Hassan, so Yoruba. Okay. Mo fẹ́ bẹ̀rẹ̀ ní pé ìyàwó èèyàn téèyàn bá sùn tí ò tẹ̀ mẹ́ra tí ò tẹ́ lẹ́sìn tó bá dẹ̀ padà jáde tó lọ àwọn sọ pé wọ́n ti ní ìjẹ́ àwọn pé àkọ́sẹ̀ kò sí nǹkan bí ọjọ́ mẹ́ta fún báyìí lára mo ti wà lọ́nà tẹ bá dẹ̀ jọ wà lórí tẹ́ wá kí fún tẹ́wà gbogbo tẹ́tẹ́ ẹ̀gbọ́n ara kò sí bí yóò kàn sùn lẹ̀ gbalaja náà ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé okay I will ó ní ìyàwó téèyàn ń bá sùn ń bọ̀. Hello. Wọ́n ní ìyàwó téèyàn ń bá sùn tó kọ̀ sùn gbalaja tí ò react tó jẹ́ pé ńgbà tí wọ́n ṣe tán tó bá travel tó bá lọ àwa wá sọ pé òun dẹ̀ ti miss ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí okó bá le dáadáa nínú òbò obìnrin kò ṣe gbogbo ìgbà lóbìnrin nígbà míì ṣe rí tókò yẹn ṣe ń wọlé tó ṣe ń jáde ó ní nǹkankan tó obìnrin ò enjoy ẹ̀ bọ̀ bó ṣe lé yẹn ó ní nǹkankan tó ń ṣe ní inú wall òbò obìnrin tó jẹ́ pé a máa send signal ó kò ṣe pé bóyá ó enjoy ẹ̀ bọ̀ a máa send signal sínú wall ẹ̀ a máa feel pé nǹkankan mú pé kí nǹkan máa rìn yàn bọ̀ ó lè máa enjoy ẹ̀ ó ní mo ṣe sọ wípé ọkùnrin ló lè mú obìnrin enjoy okó dídó ọkùnrin dẹ̀ ló lè mú obìnrin get upset when it comes to okó dídó ó bá gbọ́ okó kò ní fẹ́ dó because hello Linka. Ma sir. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Ẹ jọ̀ọ́ ṣé mo wà ní orí program. Bẹ́ẹ̀ni. Ṣé live ó ga o ẹ jọ̀ọ́ láti Bahrain ni mo ti ń pè yín mà. Okay. So mo ní Ọlọ́run máa yọ mí kẹ́ ẹ̀. Mo nígbà tí mo délé mo lọ sílé nínú lockdown yẹn. Okay. Tí ọwọ́ mi tẹ ìyàwó mi láìláìláìlá o. Níṣẹ́ ló ń sọ fún mi pé àwọn òyìnbó mà ti kọ́ ọkọ mi ní ìkọ̀kúkọ. Mo lé ìbò kọ́ mi ní ìkọ̀kúkọ mo láti Yínká ló kọ́ mi ní ìkọ̀kúkọ. Àṣé láti ìgbà tí mo ti fẹ́ ó ti bímọ méjì fún mi o. Okay. Àṣé kò enjoy kórí kò enjoy tí mo ẹ ti understand. Tí mo gbọ́ àwọn programs ní
tí mo wá lo àwọn style yẹn fún in fact ó yìn mí ni ó yá ó ní wọ́n ti gbọ́kọ̀ lọ́wọ́ òun wọ́n ti kọ́ mi kọ̀ọ̀kan mo ní rọ́rá o mo láǹtí nǹkan ló kọ́ mi kọ̀ọ̀kan àṣekò kì í báwo mo ṣe fẹ́ pùtẹ̀ àṣekò kì í dámira tẹ́lẹ̀ tí mi ò dẹ̀ mọ̀ tí mi ì notice ìgbà tí mo handle lẹ̀ in fact ẹ̀wọ̀n ọlọ́run máa fún yín ṣe o ọlọ́run máa fún yín ṣe o ẹ ṣe gan-an mo really enjoy program. ẹ ṣeun thanks. mo fẹ́ sọ kíní kan fún yín ẹ lè máa dó obìnrin kó wà lákàtà yín for 25 years kó má enjoy oko. mo léèyàn kan tó súnmọ́ mi bí igi ọrùn ó ti bí ọmọ méjì fún ọkọ kò ever lanu ẹ̀ sọ fún ọkùnrin rí pé fún ọkọ ẹ̀ rí pé òun ìfà ó máa ń sá fókó ọkọ ẹ̀ ni ó ti wá wà pẹ̀lú ọkùnrin míì ó bímọ fún méjì àkọ́fẹ́ tí bá sọ fún yín pẹ̀lú nǹkan tó máa ń sọ fúnra rẹ̀ ló máa ń dìmáàndì okó lọ́wọ́ ọkùnrin yẹn tó bá ti tó ìfà ó ní tóun bá sùn tóun bá rántí ọkùnrin yẹn lásán pé kò sí lọ́dọ̀ òun òbò wọn á dẹ̀ máa le pé tóun bá sọ̀rọ̀ lásán òun ò nílé afford láti máa sọ pé wá mo fẹ́ dóko. But then ilé ọkọ kan ló wà obìnrin lè wà nílé ọkọ for 20 years kó má gbádùn okó ọkọ ẹ̀ ẹ̀yàn dẹ̀ máa rò bóyá ẹ̀ ń do ṣe rí bí okó ọkùnrin bá le dáadáa ipò ń wọnú òbò obìnrin lásán obìnrin fi ń console ara ẹ̀ ni ó lè má dàmíra ó lè má enjoy ara ẹ̀ I'm telling you so akọ bọ́ sílẹ̀ pé bẹ́ẹ̀ ni pé ó bá fi igi tí mo pé okó yẹn le so ó bá fi igi ó bá fi rin bẹ́ẹ̀ ni pé kíyàn fi kíní ẹdìyẹ kó fi rin etí bó ṣe rí nìyẹn ó kàn bá fi igi tó le ó bá fi wipe òbò ẹ̀ ó bá fi rin òbò ẹ̀ ni kò mí pé bóyá ó enjoy ẹ̀ ó ní mo ṣe máa ń sọ wípé ẹ̀yin ọkùnrin tẹ́ ń wá okó títóbi ẹ lọ kọ́ bó ṣe ń lo okó ẹni ọkùnrin tó bá ń dó obìnrin tó bá ti ń ṣe tí ó ń dó obìnrin tó ń gbọ́ létí ara ẹ̀ pé ó ń dó obìnrin yẹn tó ṣe pa obìnrin yẹn máa kígbe ó kìlì mi ó kìlì ẹ̀ for lásán ni wàláì kò enjoy ẹ̀ ó ń tanra ẹ̀ ni tó bá ti lè máa dó obìnrin tó dẹ̀ ti ń gbọ́ sound yẹn pa bó ṣe ń dó obìnrin even kò máa bí pé what are you doing kó máa ní ìyá fọ́kì mi irọ́ ló pa obìnrin yẹn ò enjoy ẹ̀ òun láti rock obìnrin òun láti rock obìnrin òun lá tó bá fẹ́ dó obìnrin látẹ̀yìn òun láti mọ bí ó ṣe máa gbé ìgbà míì gan tó bá tó stage tó bá ń dó obìnrin látẹ̀yìn tí ó bá jẹ́ pé obìnrin yọ̀dí sẹ́yìn ni ìwọ gọ́gọ́ tó jẹ́ ọkùnrin tó bá jẹ́ obìnrin tó bá fẹ́ jẹ́ kó enjoy ẹ̀ dáadáa ó lè dúró sórí bed obìnrin yẹn yọ̀dí sẹ́yìn ni ó wá gbé ẹsẹ̀ kúrò nílẹ̀ pátápátá ẹsẹ̀ méjèèjì á kúrò nílẹ̀ pátápátá wá dúró sí orí bed ibi tóbìnrin yẹn dúró tó yọ̀dí sẹ́yìn sí wá ó mọ̀ pé ó la ẹsẹ̀ báyìí ni wà á kúrò nílẹ̀ pátápátá wà á dúró sórí bẹ́ẹ̀dì yẹn wà á la itan across obìnrin yẹn obìnrin yẹn yọ̀dí sẹ́yìn dáadáa wà á máa kòbó láti bẹ̀ wà á máa bí ìgbà tá a bá ní ẹṣin èèyàn ń gun ẹṣin wà á máa kòbó láti bẹ̀ tó bá ìwọ́gò àyè wípé ò ṣe pa kò ní yọ àyè wípé o kò rọra ń lọ yìí àyè yẹn ló máa yọ wà á wá rí bí obìnrin yẹn ṣe máa enjoy ẹ̀ tó bá tó stage kan obìnrin yẹn máa dákẹ́ lọ wà á rò pé ó fẹ́ pass out torí wípé kò ní lè understand nǹkan tó ń ṣe mọ́ ẹ̀mí kò sí níbi ibẹ̀ yẹn mọ́ wà á kàn rí pé ó dákẹ́ lọ kò sọ nǹkan kan bẹ́ẹ̀ á wá gbọ́ pé obìnrin yọ̀dí sẹ́yìn ó kẹ́sẹ̀ méjèèjì sílẹ̀ ó wá ṣe pípa ó wá fi pé obìnrin yẹn enjoy torí tó bá ń sọ you fucking me ó fọ́ nǹkan kan ó ń tàn ẹ́ ni ẹni ọkùnrin tó bá ti ń slam obìnrin lóbò tó ti ń dó obìnrin tó ti ń gbọ́ tó ti ń dó obìnrin tó ti ń gbọ́ sétí tó ti ń gbọ́ pa ó dó obìnrin yẹn tó bá ń dó obìnrin ó láti máa wá ṣó mọ bí ìgbà tábà ní wá bó ṣe ń ra obìnrin ní bó ṣe ń lọ yẹn okó yẹn máa bí ó ṣe ń lọ bí mo ṣe ń ṣe yìí okó yẹn máa rin gbogbo akínyẹmí ara ẹ̀ ni but ojú kan lèyàn ló fi ń ṣe báyìí ojú kan ló fi ń ṣe báyìí so ojú kan yẹn obìnrin yẹn kàn máa pass time ẹ̀ á máa pass time pẹ̀ pé kò ṣe nǹkan tó fẹ́ ṣe kó tó tọ́ bẹ́ẹ̀ tó bá ń do tó ń rà pẹ̀ báyìí tó rọra ń lọ báyìí òun round gbogbo wall òbò ẹ̀ ni that is tó bá ń do láti wájú tó rọra ń lọ báyìí
ó ń rà gbogbo wall ẹ̀ ni bẹ́ẹ̀ tó bá ń do láti ẹ̀yìn lift yourself láti ilẹ̀ obìnrin yẹn ti kúlẹ̀ ó ti yọ̀dí sẹ́yìn lift ara ẹ kúrò nílẹ̀ kó dúró sórí bed níbi tó obìnrin yẹn yọ̀dí sẹ́yìn kó dúró sórí bed níbi tí obìnrin yẹn yọ̀dí sẹ́yìn sí lift ara ẹ dúró sórí bed kó lẹ́sẹ̀ kó wá dàbí ìgbà tó fẹ́ gun ẹṣin tóbìnrin yẹn bá so bèbè fi ọwọ́ ẹ fa bèbè ẹ̀ sẹ́yìn tí ò bá so bèbè mú ọwọ́ kan kó fi hang shoulder ẹ̀ níwájú ṣó mọ̀ pé ó ti gàba mú ọwọ́ ẹyẹ kan fi hang shoulder ẹ̀ níwájú mú ọwọ́ ẹyẹ kan kó fi síbi ìbàdí ẹ̀ báyìí kó dẹ̀ dúró kó wá tẹ̀ bí ìgbà tá a bá ní o fẹ́ gẹṣin bí ìgbà tó bá ní o fẹ́ gẹṣin tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn kò sí bó ṣe fẹ́ slam obìnrin tó o bá dẹ̀ slam obìnrin ìjọ́ míì tó o bá fẹ́ dó obìnrin yẹn á wá bọ̀ pé òun slam obìnrin o lè máa dó obìnrin kó máa slam obìnrin fún 30 years kò ní enjoy ẹ̀ ó lè ti bí gbogbo ọmọ inú ẹ̀ fún ẹ kò ní enjoy ẹ̀ bẹ̀ ìjọ́ tí ó bá lọ rìn gbèrègbèrè bóyá o lọ fílẹ̀ o lọ rìn gbèrègbèrè o lọ bọ́ sí ọwọ́ ẹnìkan tó jẹ́ wípé ó dó gbogbo wọ́ọ̀lù òbu ẹ̀ ó fi okó tẹ ibi tó yẹ kó tẹ̀ nínú òbu ẹ̀ kò dẹ̀ nífẹ̀ẹ́ fi ẹ́ lẹ̀ á ya keep wọ síbẹ̀ as bàbá ọmọ á keep wọ síbẹ̀ as ẹni tó fẹ́ òun ṣùgbọ́n sórí ẹni tó wà níta yẹn nígbà ẹni tó wà níta yẹn òun láyọ̀ ẹ̀ o ìwọ kọ́ láyọ̀ ẹ̀ nítorí ẹ̀ ló dà wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin ṣebí ẹ̀ kí ń rí àwọn obìnrin òbò là ń sọ yìí àwọn ẹ̀ kí ń rí nígbà míì tó jẹ́ pé ọkùnrin á dẹ̀ lọ ra lé fálè ọkùnrin á lọ ra lé fálè á dẹ̀ fi obìnrin ilé ẹ̀ lẹ̀ obìnrin míì nǹkan tí ò lè ṣe fún ọkọ ilé ẹ̀ á máa ṣe fún ọkọ ńta ẹ lè blame ẹ because ẹni tó jẹ́ kó gbádùn ọkọ yẹn kò fẹ́ kó bọ́ lọ́wọ́ òun especially tí ọkùnrin yẹn bá ti mọ̀ wípé òun lòun jẹ́ kó gbádùn ọkọ ó lè fẹ́ máa mú obìnrin yẹn sìn obìnrin yẹn ò dẹ̀ fẹ́ kó lọ torí nǹkan tó ń gbádùn lára ẹ̀ kò gbádùn ẹ̀rí láyé ẹ̀ á wá máa fi owó ra ọ̀rẹ́ a máa fi owó ra ọ̀rẹ́ a máa fi owó wá ojú rẹ ọkùnrin yẹn torí pé kò fẹ́ kó ọkùnrin yẹn lọ ìwọ dẹ̀kẹ̀rẹ́ ò bá fẹ́ ẹ̀ lọ kò sí tó kàn ẹ̀ kò sí tó kàn bẹ́ẹ̀ náà lo ọkùnrin so I'm telling you for the last time probably I will not say this again ọkùnrin tó bá ti ń dó obìnrin tó ti ń gbọ́ pé pa ó dó obìnrin yẹn o ọlọ́run ó dó obìnrin yẹn o kàn ń bò ń enjoy ara ẹ̀ ni obìnrin yẹn kò fẹ́ jẹ́ kó fìtìjú kárùn ni o débì kankan beware of what Aunty Yinka beware of what obìnrin yẹn kò fẹ́ fìtìjú kárùn pé ṣáàdó ìtó do kó dìde I'm telling you ó bí mẹ́ta fún ẹ kò mí pé ó enjoy oko ẹ̀ so ipe òun dó obìnrin kò tiẹ̀ wà active ó kọ̀ sùn sẹ́gbẹ̀ẹ́ kò ṣe nǹkan kan kò gbádùn ẹ̀ ó sùn nítorí wípé ó fẹ́ kó satisfy ara ẹ̀ ó gbé ara ẹ̀ sílẹ̀ fún ẹ nítorí wípé ó mọ̀ wípé ìwọ lọkọ òun kò ń ṣe pé bóyá ó ń gbádùn ẹ̀ tí obìnrin bá ń gbádùn oko ó ní láti bẹ̀ẹ́ kó tó wà active ó máa wá involuntary action ni I'm telling you tó bá ń gbádùn oko ṣé voluntary àbí voluntary action dẹ̀ náà pé tó bá ń gbádùn oko the action will just come ó máa wá fúnra rẹ̀ á participate without being forced without being told you all kankan find ara ẹ̀ nínú ẹ̀ á flow obìnrin yẹn gan á dún ẹ débi pé wàá máa bòrè pé níbo lo ti rere ìjọ wo lo bẹ̀rẹ̀ eléyìí because ó enjoy ẹ̀ á dẹ̀ túraká wàá rí wípé ara ẹ̀ gan wàá mọ̀ flexibility á wà lára ẹ̀ bẹ̀tọ́bìnrin ò bá gbádùn ẹ̀ rigidity ló máa expect even tó bá fi okó sínú wọ́ọ̀lù òbò obìnrin tí ò gbádùn ẹ̀ wọ́ọ̀lù òbò ẹ̀ ò ní wà friendly ó máa hard kò ní wà relax wọ́ọ̀lù òbò ẹ̀ ò ní wà relax kò ní wà friendly ó kàn máa dákọ̀ wà ń bẹ̀ kò ní welcome ẹ but obìnrin tó bá enjoy oko tó o bá ti fi oko sínú ẹ̀ wàá ti mọ̀ wípé eléyìí òbò yìí o wọ́ọ̀lù òbò yìí o ó welcome ẹ and that's how it's supposed to be tó bò obìnrin ò bá welcome ẹ wàá mọ̀
ó máa wà rigid ni. Tó bó obìnrin bá welcome ẹ, wàá mọ̀, ó máa wà flexible, ó máa wà relax bẹ́ni tó ń swim. Ṣé o pé tí wọ́n bá ń swim, tó bá fẹ́ float, wàá kọ́ relax bẹ́ni pé ó fẹ́ sùn ni. But tó bá ti di pé ó ti ń struggle. How can you message me privately? You can message me on WhatsApp. +44740485124. I don't really appreciate even entertaining any private question. Mo wish, because the same question you ask me, another person will ask me some other time, another day, and I will have cause to come back again to discuss it. So I always love you to ask me an open question. We are operating an open door policy whereby everybody will listen to what I have to say. And when you're there picking, continue picking there. But when you ask me a private question, ma da yin lohun, ma tún padà wá bí, ma tún bí mi. No, ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ Oko Atobo ni is something that is open. There's nothing private about Oko Atobo. We are all adults, we are all matured. And this thing we do it. Oko ní nǹkan méjì. Òrìṣà kúnlẹ̀ bọ òbò, òní oko. Òrìṣà kúnlẹ̀ bọ oko, òní òbò. Kò sí òrìṣà kankan tó fi ń bọ òbò láyé tó yàtọ̀ sóko. Kò sí. Kò sí òrìṣà kan tí òbò ń gbà láyé, oko ni. So, ẹ má jẹ́ ká tanra wa. Sentiment. Ó wà wrong. Kò wà wrong. Tani olójú awẹ́, Ọlọ́run má sọ wá ní lákìríboto. Òkótòróbó. Ọlọ́run má sọ wá di bẹ́ẹ̀. Tani olójú awẹ́. Ta ló gbàdúrà kó má rokodo. You understand? So there's nothing. As long as it is not written anywhere, it is not written anywhere. But okay, this is what to call oko. Whatever question you have, please, I will plead that you ask the question now. Kejaka down, key everybody. How can somebody treat what? So in terms of relationship, you people should be very, very careful. I have... Hello, my Galema. Agbeto. So, ma, nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ọgbọ́n olè yẹn lè dá sí ẹni tó ní àrùn hemorrhoid tó jẹ́ pé kò dẹ̀ ní tẹ́lẹ̀. So, mo dé ìlú òyìnbó yìí náà ló ṣàbẹ̀rẹ̀ fún mi. Mo dẹ̀ ti lọ hospital, mo dẹ̀ ti léwé tó dẹ̀ wá gbọ́. Ó wá ń jẹ́ kí nǹkan ọkùnrin máa súnkì. So ọgbọ́n olè yẹn tó lè dá sí ẹjọ́. Kò sí ọgbọ́n tẹ́ lè dá sí. Kọ́ni mo ní kí n béèrè nìyẹn. Okay. And then ṣó necessary kí ìyàwó lẹ́yìn máa lo toy? Èmi gan lo toy. Anybody can use toy. Pleasure yàtọ̀ síra wọn. Hello? Hello? Ẹ kálẹ́ o. Okay. Bluetooth mode. Tẹ́ bá ṣe kí ni? Hello? Hello? Hello, à ń gbọ́ yín. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ yá. Okay. Okay. Oh my God. Hello. Hello ma, èmi náà ṣì ni ma. Mo fẹ́ pé àtàyìn tí ọkùnrin bá ti ń ní fọ́ pẹ̀lú mi. Mo máa ń wẹ̀, àlára mi máa ń wẹ̀, sí máa ń fìlẹ̀ dáadáa. Bí pé kí nǹkan dá ṣáká, mo dẹ̀ máa ń lo kankan tó jọ ara mi. Ṣọ́kùnrin yẹn ṣó mọ̀ yín handle, ṣó handle yín dáadáa, ṣó tó bá fọwọ́ kàn ẹ́, ṣé ara yín máa ń move? Ṣé ara yín máa ń wẹ̀, ṣé ara yín máa ń move? Ṣó máa ń ṣe, ó máa ń romance, ṣó mọ̀ kiss, ṣó mọ̀ bó fọwọ́ kàn? Bẹ́ẹ̀ni. Ṣó máa ń jẹ òbò? Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ máa ń jóbò? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni ma. Kí ló wá ní tára yín ò wet? Wọ́n fìlẹ̀ náà nìyẹn náà. Tọ́kùnrin bá ti tó mọ̀ bó jẹ, tó mọ̀ gbogbo ẹ̀ ṣe. You are feeling it. Okay. You are feeling it náà nìyẹn náà. Hello?
àrùn yẹn ń wọ́rì mí gan mo dẹ̀ ti léwé sí tí ó dẹ̀ gbọ́ jẹ̀díjẹ̀dí ni tó jẹ́ pé ó ń jáde gidi so kẹ́yàn dẹ̀ tó padà lọ délé nísìnyí ó yẹ kẹ́yàn lè wá solution. kò sí solution kankan ju pé àwọn ìyá yìí bẹ́ẹ̀ bá ti délé ẹ lọ rí mkem gbogbo orú àwọn àrùn bẹ́ẹ̀ yẹn I can assure you ẹ lọ rí. Hello, ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀kọ́ lédèwé ẹjọ́ tí ẹ bá ti parí program tí ń ṣe tẹ bá parí gbogbo anytime tẹ bá ti ráyè gbogbo àyè ṣe òru anytime gbogbo àyè ṣe ọ̀la gbogbo time tẹ bá ti ráyè nù ọ̀sán. ṣé mi ò ní nísìnyí bí bá parí program kí tún wá gbọ́ ti yín. Anyway, I'm going to see you some other time before the end of the week. God's willing. So I'm married before the end of the week. Ẹ jọ̀ọ́ fún gbogbo nǹkan tá ti sọ lẹ́ni. Okú ẹ̀ òun láti tóbi and ó fẹ́ ìyàwó 20 years. Kò mí pé tí ìyàwó yẹn bá step out láàrin 2 weeks. Kò ní gbàgbé gbogbo rubbish lọkùnrin mi máa lóun dó obìnrin. I'm telling you. Ọkùnrin mi in fact nígbà míì gan tó bá mọ obìnrin handle tí wọ́n gan bá come ṣáájú ẹ̀ tó bá lo finger fóbìnrin studies sọ wípé kò ń ṣe dandan ni kóbìnrin da omi ra pẹ̀lú okó kò ń ṣe dandan ni kóbìnrin da omi ra pẹ̀lú okó tó bá ti mọ ọwọ́ ẹ̀ lò fún obìnrin tó bá ti mọ ọwọ́ ẹ̀ lò fún obìnrin ìka ẹ̀ ẹnu ẹ̀ tó dẹ̀ mọ gbogbo ara ẹ̀ lò fún obìnrin I'm telling you kò ń ṣe gbogbo ìgbà nígbà míì obìnrin kò fẹ́ kó focus sí kókò feel bí mo ṣe sọ lẹ́ǹkan pé yẹ wọ́n fi nǹkan rìn nínú òbò wàá rí gbà mí obìnrin á sọ pé kó yọ okó ń bẹ̀ kó lo ọwọ́ fóun àbí tó bá ti come á ní kó lo ọwọ́ fóun but ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bọ́n bá fi ọwọ́ kan obìnrin lóbò gan á máa ta obìnrin lóbò ni wọn ò mọ ibi tó yẹ kí wọ́n fi kọ́ fọwọ́ kàn lára òbò obìnrin wọ́n lu ọwọ́ yẹn máa ta obìnrin wọ́n bá gbé ọyàn obìnrin sẹ́nu gbogbo orí ọyàn máa kan obìnrin tó rán máa gé jẹ ní àní kó má lo eyín sórí ọyàn bẹ́ẹ̀ kó ṣe pé bí àwọn ṣe ń react bí kíní yẹn ṣe ń mú àwọn sí náà ṣe máa fi fi react sí obìnrin torí pé okó yẹn ó ń gun àwọn pé káwọn dóbò kíní yẹn ti mọ́ wọn lára wọn ò ní lè control ara wọn wọ́n bá gbọ́yàn obìnrin sẹ́nu báyìí wọ́n máa gé jẹ ní ó ti mọ́ wọn lára wọn ò ní lè control ara wọn rárá ó máa gé ọyàn obìnrin kàkà kí obìnrin máa enjoy pé wọ́n ń mu ọyàn òun obìnrin yẹn máa ti ẹnu wọn kúrò ní pé you are biting me bẹ́ẹ̀ náà ni ní títọ́ọ̀chì inú abẹ́ obìnrin náà ìka wọn wọ́n á fi pé ẹ rí ẹlòmíà ní mo dá ìka dúró mo dá ka sí nítorí àti dì pẹ̀lú obìnrin tá ló ń dì pẹ̀lú obìnrin ó ń dì pẹ̀lú ara ẹ kò sóbìnrin tó fẹ́ kó lo nails kó fi tọ́ọ̀chì ìdọ̀hún torí kò sí nǹkan tí èkólógún kò ṣe lórí òbò obìnrin. Hello? Hello, Senika. Sir? Hello. Hello, yeah? Hello, ṣé mo lórí program? Bẹ́ẹ̀ni. Okay. Ẹ ṣe gan, a máa ń gbádùn program yìí gidigidi gan nínú gbogbo ìgbà. Ọ̀nà sára kan ní question kékeré kan náà ni. Question ni wípé tí ìyàwó mi ló máa ń sọ wípé tí a bá ti jọ ń ṣe lẹ́yìn ìgbà tá a bá ṣe tán wípé. Mo dẹ̀ fẹ́ gbọ́rọ̀ yìí o. Náà pé ní padà. Mo ń gbọ́ ti yín. Ó ní kíni? Ìyàwó yín sọ pé kíni? Kí lẹ sọ? Kí lẹ níyàwó yín sọ? Ó ní pé tí a bá ti ṣe tán nígbà míì wípé gbogbo ìwé orí breast òun ṣì máa ń rìn òun. Orí kí ló máa ń rìn òun? Orí breast ṣe máa ń rìn. Ó máa ń rìn? Ṣé ó máa ń come? Yes, abẹ́. Ara nǹkan tí mo máa ń No, so this is after the sex. After the sex. Ó yìí máa ń filẹ̀ pé
àwọn tí ó máa ń fi lórí breast ó máa ń fi pé kó ṣe rí òun. Wọ́n ń dọ̀ ẹni nǹkan tó ṣẹlẹ̀ ní wípé that is very good, that means you are good. Nǹkan tí mo sọ nìyẹn wípé tó bá do obìnrin dáadáa after tó bá do tán gbogbo pàtì tó fọwọ́ kàn yẹn ó yẹ kó sì máa rin obìnrin kó máa sọ́wọ́ lẹ́ǹkankan kó sì máa fi pé bóyá kóbìnrin sì ronú kó sì máa fi wípé kó rántí bó ṣe fi ẹnu mu ọmú òun kára máa rìn kó rántí bó ṣe fi okó rin òbò òun kára máa rìn obìnrin tó bá ti dó tí ò bá ti rántí gbogbo orú nǹkan báyẹn ò satisfy ẹ I'm telling you obìnrin tí yàn bá handle dáadáa kò sí nǹkan tó ṣe ara ẹ̀ ń react sí pé wọ́n touch ẹ̀ dáadáa ni obìnrin tó bá touch dáadáa tó bá gbádùn ẹ̀ after tẹ́ bá dora yín tán àbí tó bá do tán ó sì yẹ kó rò ó tó bá rántí ó sì yẹ kí ara ẹ̀ rìn tóbìnrin tó bá dóbìnrin tán tí ò tiẹ̀ wò tí ò ṣe pé kíní. Your credit is 0. tó bá dóbìnrin tán tí ò tiẹ̀ rò tí ò rò pé bóyá anything kò mọ̀ wípé o kò gbádùn ẹ̀ nìyẹn àgbógbó ẹ̀yin ọkùnrin tẹ máa ń dé èékánná sí tẹ máa ń fi pé bóyá èékánná ó ṣe nǹkan kan nídọ̀ obìnrin ẹ̀ fún obìnrin ní pain ni tẹ bá ti touch irú obìnrin yẹn tán gbogbo abẹ́ máa ta a ní tiẹ̀ a ní scare ní inú lábẹ́ ẹ̀ ní orí òbò ẹ̀ you don't need èékánná láti bá obìnrin ṣeré you don't need it ó wà dirty ẹ má gbàgbé nígbà tá a ṣe èékánná gígùn àti òbò fífọ̀ mo sọ fún yín pé bacteria like láti ó máa ń grow ẹ rí pé nísìnyí especially àwa tá wà nílùú wọ́n ti tighten gbogbo àwọn kíní àìsàn yìí padà wọ́n ti mú nílé ilé because àti bọ́ sí winter bacteria máa ń grow ní time òtútù àbí níbi tó bá ti tutù so ìwọ tó gbé èékánná ìwọ ọkùnrin tó gbé èékánná tí wàá lọ tọ̀ tí wàá ṣanwọ́ inú àárín èékánná ẹ kò lè dry the same èékánná wàá lọ kí obìnrin lóbò wàá kó àrùn burúkú wàá kó sínú ara obìnrin kí lẹ fẹ́ èékánná ṣe ẹ lẹ fẹ́ fi díù pẹ̀lú obìnrin ẹ ń díù pẹ̀lú ra yín torí kò ṣe nǹkan kan ní ti tẹ ṣe ń díù pẹ̀lú ra yín ni wípé obìnrin tó fi èékánná ya lóbò lénìí kò lè rántí àti fẹ́ dó ẹ lọ́la a máa sá fún ẹni àwọn kó máa pretend kò lè gbádùn ẹ kò sí bó ṣe fẹ́ lo èékánná sí ojú òbò obìnrin tóbìnrin fẹ́ gbádùn ẹ kò lè gbádùn ẹ irọ́ ló wà ń bẹ̀ àfi tó bá fẹ́ tàn ẹ. wọ́n sí nǹkan tẹ́ ń fobìnrin ṣe tó bá dẹ̀ do obìnrin dáadáa ó ní obìnrin yìí sọ ó ní yes aunty sometimes feelings as if the man is still there obìnrin tó bá ń feel bẹ́ẹ̀ pé after tọkùnrin do tán tó sì ṣe tó rí ọyàn tó ń rìn tí abẹ́ ẹ̀ rìn nǹkan méjì ni ọkùnrin yẹn handle ẹ̀ dáadáa ọkùnrin yẹn dẹ̀ dá sí ọkùnrin yẹn níwà tó dá sí so ibi tí ìfẹ́ èèyàn bá wà tí ìṣúra èèyàn bá wà ibẹ̀ lọ́kàn èèyàn máa fà sí ọkùnrin yẹn dá sí ọkùnrin yẹn ó dẹ̀ nífẹ̀ẹ́ ọkùnrin yẹn dẹ̀ do dáadáa ó handle ẹ̀ dáadáa nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so tó o bá ti handle obìnrin dáadáa you don't expect obìnrin bẹ́ẹ̀ pé kò pè níjọ́ mi wá pè níjọ́ mi gan kàn satisfy ẹni níjọ́ tó bá rẹ́ lòmí tó bẹ́tà ẹ̀ á lọ kò jẹ́ bó ṣe jẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá ní àrùn ìdákọ́lẹ̀ àbí problem ní Nàìjíríà you can ẹ kàn sí ọ̀dọ̀ Yenkemi International pàápàá ẹni tó sọ fún mi pé ó ní problem yẹn kó pè yẹ hello. Hello sir. Okay now mi ì tiẹ̀ ní waste time tó bá ti mú mi ṣeré máa block ẹni straight o lè pè mí mọ́ máa block the number straight that's it mo ti block yẹn so bó ṣe wà nìyẹn ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ ẹ má gbàgbé alómọ ọ̀ṣọ́mọ látọ̀dọ̀ Yenkemi International ó ń bọ̀ fún gbogbo àwa tí a lè ṣe gbogbo àwa tí oko wa máa ń kú láàrin ìrìn àjò òbò gbogbo àwa tí oko wa ò lè rin ìrìn àjò òbò successfully gbogbo àwa tí oko wa máa ń kú sọ́nà bí èéfín nínú ìrìn àjò òbò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ try láti
ẹ try láti kọ sí tẹ́ bá wà kíní ń bọ̀ ọ̀ṣọ́mọ́ ń bọ̀ láìpẹ́ fún kíní matchmaking ẹ jọ̀ọ́ people should look out for my call. I'm going to start calling you, and the only thing tí máa ṣe as much as pé mo try láti investigate láti find out àwọn nǹkan kan nípa àwọn tí wọ́n send nǹkan sí mi, mo rí wípé kò sí bí mo ṣe lè mọ̀ wọ́n kúlẹ̀kúlẹ̀ torí mo ti rí 1 or 2 àwọn èèyàn tí wọ́n parọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Mo ti rí obìnrin tó lọ́kọ nílé ní Naija tó parọ́ pé òun single. Mo dẹ̀ ti rí ọkùnrin tó parọ́ iṣẹ́ fún mi tó dẹ̀ lọ tó lọ parọ́ iṣẹ́ ẹni tí mo introduce ẹ̀ fún tó lọ parọ́ fún yẹn náà. Mo ti rí ọkùnrin tó jẹ́ wípé ọ̀tọ̀ ni impression tó fún èmi pé everything wà okay tí mo wá rí pé at the end of the day nígbà tó meet obìnrin yẹn liability ni obìnrin tó jẹ́. Hello? Hello, ẹ sọ̀rọ̀ ma. Ẹ kúrò lẹ́ mà. Hello ma. Hello ma. Yes Mo ní ma. máa pẹ́ sí ẹ̀yìn àti ìgbọ́n kankan ò sí ẹ̀. O náà ni mo ń sọ̀rọ̀, o ni mo ń sọ̀rọ̀ lé lórí báyìí. Ọ̀rọ̀ yẹn ni mo ń sọ lọ́wọ́ báyìí. So, mo ti rí ẹni tó jẹ́ pé at the end of the day, ó lóun níṣẹ́ lọ́wọ́ nígbà tó máa meet obìnrin yẹn. A wá rí wípé liability ni ọkùnrin kò níṣẹ́ kankan lọ́wọ́. So, and ó dẹ̀ ti parọ́ fẹ́mi. Ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní jáde lórí pé kinní kan ìyẹn dẹ̀ ni well òun fulfill owó bẹ̀ òun ò tiẹ̀ fẹ́ eléyìí òun rather remain single. So the way it is ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má gbàgbé pé anybody tí n bá introduce yín wọn kì í ṣe family mi o. Wọn èmi kọ́ ni mo bí wọn. Wọn dẹ̀ kì í ṣe ẹ̀gbọ́n mi wọn ṣàbúrò mi. So little ni mo lè ṣe. I will leave everything to you to find things out by yourself. Ẹ má expect pé èmi ni mo máa ṣe gbogbo homework because as much as tí mo try ojú mi ò lè tó ta kó tó lé. Tí ó ti yé yín ó ní mo lè sọ pé àwọn kan parọ́ fún mi obìnrin ó ti lọ kọ́lé ó dẹ̀ parọ́ and bọ̀bọ́ yẹn dẹ̀ ti ń pè wọ́n ti ń pera wọn. A kò rí àwọn moves gan àwọn nǹkan tó ṣe la fi get. Then another one tó parọ́ ó parọ́ ọ̀tọ̀ iṣẹ́ fẹ́mi ó parọ́ ọ̀tọ̀ iṣẹ́ fún mi nígbà tó ti wà together. Kò mọ̀ pé the other lady máa fún mi ní feedback báwọn ṣe ń lọ pé wọ́n bá tiẹ̀ máa gbé mi kúrò láàrin wọn wọ́n á sì start débì kan. So kò mọ̀ pé ìyẹn máa carry me along kí àṣírí tó tú. So please ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run in case you find anybody tí máa introduce anybody sí yín lórí platform yìí ẹ̀yin ẹ try láti carry out homework yín dáadáa o. Ẹ má bank on information tí mo wá wà lórí form tí bá fi bring yín together àbí information tí mo bá fi bring yín tí mo sọ fẹ́ yín méjèèjì ẹ try láti find ara yín out ní àpò ara yín o kó má lọ di wípé Yínká ni ẹni tí ò bá aṣẹ́ èpè ẹni tí ò bá jẹgbì kò lè kúgbì o and èpè ò kí ń sọlẹ̀ sí jù ẹ rí pé tí n bá fẹ́ sọ̀rọ̀ òdì mo máa ń lo àdàbí especially tí mi ò bá ṣú ọ mo máa lo àdàbí o pé àdàbí tí ò bá ṣe báyìí kankan because èpè ò kí ń sọlẹ̀ sí jù èpè tẹ́rí yẹn ní agbára bóyá tó bá di next week mo máa ń fẹ́ kí àwọn kan tẹ́ bá notice pé mo máa ń sọ pé àṣẹ mo mọ̀ pé àwọn bàbá mi kan tó wà lórí platform àtàwọn ìyá mi wọ́n mọ̀ wípé ìyàtọ̀ tó wà láàrin àṣẹ àti àmì gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni àwọn tó nílẹ̀ mọ̀ wípé ìyàtọ̀ tó wà láàrin àṣẹ àti àmì gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni. So ẹni tó bá dẹ̀ ti mọ ọ̀rọ̀ àwọn rules yìí kò gbúdọ̀ máa ìwọ̀nba ni tó bá tẹ̀ sọ̀rọ̀ òdì gan ó láti fi nǹkan kan gbé lẹ́gbẹ̀ẹ́ torí èpè ò kí ń sọlẹ̀ sí jù. Ẹ lè ṣépè fún mi ọ̀kẹ́ má bá ṣépè fún mi òun ni mo ṣe ń sọ yìí o torí bí èèyàn bá sọ ọ̀rọ̀ òdì sí mi ó ṣe kí nìkan kò lè ṣẹ kò ní ṣe mọ́ mi ẹ má wulẹ̀ sọ èèyàn máa forí ara ẹ̀ gbé ni. So òun ni mo ti ń sọ yìí please tẹ́ bá ti meet ẹ ṣe homework yín dáadáa o ẹ lajú yín sílẹ̀ dáadáa o torí tẹ́ bá lajú sílẹ̀ tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ tí onítọ̀hún tó gba yín tí ẹ tún wá sọ pé bóyá ẹ wá sọ̀rọ̀ òdì sí mi ìyànà méjì ló máa jòkú gbẹ ò tó lọ́nà òdì yẹn ó máa padà kò ní dúró sọ́dọ̀ mi
wọ́n ń fọmọ rẹ̀ bọ rẹ̀ ipa tí a pa ọmọ awo ìgbà tá a pọ ọmọ ọ̀gbẹ̀rì èèyàn kò ń pọ ọmọ awo bẹ́ẹ̀ ni bá dánwò irú àlọ́ ẹ má gbàgbé ibi tó ti sọ pé kọ́mu ibẹ̀ náà ti máa ń sọ pé kán filẹ̀ so ẹ má wulẹ̀ ṣépè fún mi tó mò ń sọ fún yín torí mo like yín so ẹ̀yin fúnra yín ẹ ṣe findings yín lórí wọn please ẹ jẹ́ kí n máa fi ìsìn ìṣe àlọ́ à pàdé ní agbára Ọlọ́run if you have any topic you want us to talk about to ma benefit everybody do not hesitate to contact me on +4474 0488512234 via WhatsApp tẹ́ bá ní nǹkan kan tẹ́ fẹ́ ká sọ lórí ẹ̀ tá bá pé ká sọ káwọn èèyàn lè or you have a story or anything let's talk about it ní orí WhatsApp and we'll bring it out for people to benefit ju gbogbo ẹ lọ ó dàbọ̀ bye for now.